Babaláwo Oyèpolú Ifáwẹ̀mídá, welcome on board on Ìjìnlẹ̀ Àṣà. You are welcome. Bàbá wa Kenny Aboríṣàdé, ẹ káàbọ̀ sórí ètò wa Ìjìnlẹ̀ Àṣà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share, please share the program please. Ṣeun bàbá wa Kenny Aboríṣàdé, Ọlọ́run á wà pẹ̀lú yín, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín. Ẹ ṣeun, mo rí pé ẹ ti ṣí àìsàn, ẹ ṣe gan, a dúpẹ́. Ẹ ṣeun bàbá wa Kenny Aboríṣàdé, ẹ ń pò wá láti Amẹ́ríkà. Gbogbo àwọn Amẹ́ríkà ń kọ́ ń bẹ̀ ṣàlàáfíà ni. Báwo ni wẹ́dà yín lọ́hùn-ún? Ṣé ti ń gbádùn sọ́mà? Báwo náà ṣe ti ń gbádùn ẹ̀yìn bí? Ìbà. Ìbà akọ́dá ayé. Ìbà aṣẹ̀dá ọ̀run. Ìbà olódù ọmọ àrè. Ìbà ọmọ kékeré, ìbà àgbàlagbà. Yorùbá art, Yorùbá religion. Ẹ mà káàbọ̀ sórí ètò wa o, ẹ̀yin ti Berlin. Báwo ni ojú ọjọ́ ṣe rí ní Berlin lọ́hùn-ún? Ṣàlàáfíà ni? Ẹ káàbọ̀. Ìbà bàbá. Ìbà yèyé. Ìbà àtẹ́lẹsẹ̀ tí ò wúru títí tó fi dójú igun. Ìbà lọ́balọ́ba, ìbà lóyè lóyè. Ìbà olúwo, ìbà ẹjùbọ̀nà.
gbogbo pèlèpèlè tó ń bẹ lórí afọ́rán. Ìbà gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń bẹ lóde ilẹ̀ káàárọ̀ òjíbí. Arére ẹyẹ òkun, àlùkò ẹyẹ ọ̀sà, lékèlèké gbàràdá ẹyẹ ìlú Ìkẹfun, àgbè mo ti gbáródé ẹyà wá rẹ, àlùkò mo ti gbósùn dé ẹyà wá kùn, lékèlèké mo ti gbẹ́fun dé ẹyà wá kẹfun. Adétòkunbọ̀ ọmọ abẹ́rẹ́ ijó. Mo ti dé lórí ètò ìjìnlẹ̀ àṣà àti ìṣe lónìí. Ẹ wá nǹkan fìdílé, ẹ fìdílé nǹkan, kájọ máa gbádùn ètò, kájọ gbé àṣà ilẹ̀ Yorùbá wa lárugẹ. Please share the program. Ẹ bá mi share. Olúbíkà, ìbà Olúbíkà náà èlò ìbẹ̀rùmàlẹ̀. Olúbíkà, ìbà Olúbíkà náà èlò ìbẹ̀rùmàlẹ̀. Mòmí lọ kí n bọ̀, àjàgbé yìí. Bọ́wọ́ yárun tó yìí bọ̀, ó ti yà dádì yẹn àṣà ìgbé. Olúbíkà, ìbà Olúbíkà náà èlò ìbẹ̀rùmàlẹ̀. Olúbíkà, ìbà Olúbíkà náà èlò ìbẹ̀rùmàlẹ̀. Mòmí lọ kí n bọ̀. Mi kọ́ wọ́n yárun tó yìí bọ̀ mo ti yà dádì yà àṣà ìgbé. Olúbíkà, ìbà Olúbíkà lè lo ìgbà ìbàdàn. Olúbíkà, ìbà Olúbíkà lè lo ìgbà alágogo idẹ àwọn arúgbó aṣọ má balẹ̀ gbé sókè.
aráàlú ògiri òkò. Olúbíkà ìbà Olúbíkà lè lo ìbẹ̀rù màlẹ̀. Olúbíkà ìbà Olúbíkà lè lo ìbẹ̀rù màlẹ̀. Ẹyẹ Zimbabwe dàródà, ẹyẹ Zimbabwe dàródà. Please share the program. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yẹn kí gbogbo èrò lè wọlé. Ẹ ṣé gan-an, mo dúpẹ́. Ẹyẹ Zimbabwe dàródà, ẹyẹ Zimbabwe dàródà. Àlùkòdé wọ́n máa lùkòdó sùkò. Àlùkòdé wọ́n máa lùkòdó sùkò. Kékeré alájọ lù. Ẹ̀jẹ̀ wọ̀nyé ìbátakó dára lùkò kérédé. Wọ́n máa gbé kí ìlú pé wọ́n máa tẹ̀tẹ̀ ìlú lẹ̀. Wọ́n kò lúwa yìí lòwe sẹ́kọ̀ọ́. Ẹyẹ Zimbabwe. Ohun bàbá wa Kàmọ́rù Bòńbàtà láti Ìkòròdú òun lẹ̀ ń gbọ́ yẹn, Àpẹ́pẹ́ lẹ̀ ń gbọ́ yìí, gbé e sókè. Madam Adébáyọ̀ Adéwùmí, àlẹ́ o, ẹ mà káàbọ̀ sórí ètò yín ètò wa yìí, ìjìnlẹ̀ àṣà. Ẹ káàbọ̀, báwo ni ọ̀dọ̀ yín ṣe rí lọ́hùn-ún? Ṣé gbogbo ẹ̀ ń dùn ìgbàyùgbà? Ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ máa bá wa ká lọ. Ó yá, òkè bàbá mi. Ohun tá ó máa gbé wò lénìí ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá, kí ló ń jẹ́ oge? Báwo la ṣe ń ṣe oge? Ẹ máa káàbọ̀ sórí ètò wa, ẹ máa bá mi ká lọ lórí ètò àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Oge ṣíṣe là ń gbé yẹ̀wò. Ẹ káàbọ̀. Bẹ́ẹ̀ ni bàbá wa Kàmọ́rù Bòńbàtà, ẹ mà ṣeun ẹ kú ohùn, a sì ń bọ̀ lọ́dọ̀ yín, ẹ sì máa gbé ètò yìí lọ síwájú lórí ètò tèní àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá. Ètò tá ó máa gbé yẹ̀wò ní oge ṣíṣe. Ìgbà kó tó dé orí oge ṣíṣe, abala kan wà tí a ṣẹ̀ṣẹ̀ mú wá sórí ètò yìí, òun ni abala àlọ́ àpamọ̀. Abala àlọ́ àpamọ̀ òun la ó kọ́kọ́ lọ ká tó lọ sórí àṣà fúnra ẹ̀ tó jẹ́ pé oge ṣíṣe tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Abala ẹni bá mọ̀ ọ́n kó wá sọ ni èyí. Eléyìí jẹ́ àlọ́ àpamọ̀, yóò sì fún wa ní àǹfààní, pàápàá jùlọ àwa tí a ti kúrò ní ilẹ̀ Nàìjíríà tipẹ́, tí a wà lẹ́yìn odi, láti rántí àwọn ohun tí a ti ń gbàgbé. Àwọn ni àlọ́ àpamọ̀ yìí. Tí a bá ń sọ pé àlọ́ o, ẹ ó máa sọ pé àlọ́. Tí n bá sọ pé àlọ́ o, ẹ sọ pé àlọ́. Mo ní àwọn àlọ́ mẹ́ta kan tí mo fẹ́ pa, tí mo sì fẹ́ kí ẹ sọ, tí mo sì fẹ́ ìdáhùn sí àlọ́ yìí. Àlọ́ o, àlọ́. Ọ̀pá tínrín kọlẹ̀ ó kọ̀run, kí ni ìtumọ̀ rẹ̀? Tí Yorùbá bá sọ pé ọ̀pá tínrín kọlẹ̀ ó kọ̀run, ẹ jọ̀ọ́ tẹ́ bá ṣe ń wo prógrámù yìí, ìbéèrè tí n bá béèrè yìí, ẹ lè táìpù rẹ̀ sórí afọ́nrán ibi tẹ́ ti ń wò mí yìí. Màá kà jáde nǹkan kí nǹkan tẹ́ bá sọ, tẹ́ bá ti gbà á, màá sọ pé ẹ gbà á. Ọ̀pá tínrín kọlẹ̀ ó kọ̀run, kí ni ìtumọ̀ ẹ̀? Ẹlẹ́ẹ̀kejì, ilẹ̀ gbajúmọ̀.
kìkì imí ẹran. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn, àlọ́ kejì nìyẹn. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran. Kí ni ìtumọ̀ ẹ̀? Káàbọ̀ sórí ètò wa Àwùjọ Látàǹbùkù. Jayé Ọlá ọ̀rẹ́ mi tó dáa láti Maryland. Ẹ káàbọ̀. Madam Adébáyọ̀ ní òjò ní o, kò burú. Àwùjọ Látàǹbùkù níṣẹ́ ni ká ẹ sọ ní Yorùbá là ń sọ Yorùbá program Yorùbá leléyìí, kì í ṣe òyìnbó. Ọ̀pá tí rí kanlẹ̀ ó kọ̀run. Ìbéèrè kejì ni pé àlọ́ o àlọ́. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran, ta ló mọ̀ ọ́? Ẹ bá mọ̀ ọ́, ẹ bá mi táìpù rẹ̀ síwájú, kẹ táìpù rẹ̀ sórí afọ́nrán yìí. Ìbéèrè kẹta ni pé òrúkú tindítindí, àràbà kọngẹ̀kọngẹ̀, òrúkú ṣubú yákẹ́tẹ́, kò rẹ́ni ṣe ń pẹ̀lẹ́, ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́, ta ló mọ̀ ọ́? Ẹ jọ̀ọ́ ẹ bá mi táìpù ẹ̀. Madam Rachel Abọ́láńlé, mo rí yín bẹ̀, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ káàbọ̀, ẹ kú ìgbà gbogbo wa tẹ máa ń wá sórí ètò yìí. Ẹ ṣé gan, mo dúpẹ́. Ọlọ́run á nífẹ̀ẹ́ sẹ́yìn náà. Abala àlọ́ àpamọ̀ ni mo wà yìí. Mo ní ọ̀pá tí rí kanlẹ̀ ó kọ̀run, ta ló mọ̀ ọ́? Ẹ bá wa táìpù ẹ̀. Ìbéèrè kejì ni pé ilé gbajúmọ̀ kìkì imí ẹran, ta ló mọ̀ ọ́? Àlọ́ náà ni. Ẹlẹ́ẹ̀kẹta ni pé òrúkú tindítindí, àràbà kọngẹ̀kọngẹ̀, òrúkú ṣubú yẹ́kẹ́tẹ́, kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́, ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́, ta ló mọ̀ ọ́ o? Ẹ jọ̀wọ́ ẹ bá mi táìpù ẹ̀ sórí afọ́nrán, ẹ bá mi táìpù ẹ̀ sórí ibi tẹ́ ti ń wò mí yìí. Madam Mistura Bisi Lawal, ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo rí i pé tẹ́ ń wò wá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí káwọn ẹlòmíì náà lè jẹ àǹfààní ẹ̀. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ ọmọ wa, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ program yìí náà ni kò tí ì pẹ́. Ìbéèrè la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ abala àlọ́ àpamọ̀ la wà yìí. Mo ní àlọ́ o àlọ́. Ọ̀pá tí rí kanlẹ̀ ó kọ̀run, ta ló mọ̀ o? Tí ẹ bá mọ̀, ẹ bá mi táìpù ẹ̀ sórí, ẹ bá mi táìpù ẹ̀, màá kà jáde. Ẹlẹ́ẹ̀kejì, àlọ́ o àlọ́. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran o, ta ló mọ̀ ọ́? Tẹ́ bá mọ̀, ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi táìpù rẹ̀ bákan náà. Ẹlẹ́ẹ̀kẹta ni òrúkú tindítindí, àràbà kọngẹ̀kọngẹ̀, òrúkú ṣubú yẹ́kẹ́tẹ́, kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́, ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́, ta ló mọ̀ ọ́? Ẹ bá mi táìpù ẹ̀ sókè. Mo ti dá lọ́bà mi jà, mo ti dá náà òde. Ìmọ̀ ọmọdé lòdò. Babaláwo wa Fálówó Yẹmí, ẹ mà káàbọ̀ sórí ètò yìí. Ẹ kú ìpà gbogbo wa, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìjìnlẹ̀ àṣà ìbílẹ̀, àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá. Ẹ káàbọ̀ sórí abala tá a wà báyìí. Àlọ́ àpamọ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò náà. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá a share program yìí lórí wall yín. Àlọ́ àpamọ̀ láti fi bẹ̀rẹ̀. Àlọ́ náà lọ báyìí wípé àlọ́ o àlọ́. Ọ̀pá tí rí kanlẹ̀ ó kọ̀run, ta ló mọ̀ o? Tí ẹ bá mọ̀, ẹ bá táìpù rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé àlọ́ o àlọ́. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran o, ta ló mọ̀? Tí ẹ bá mọ̀, ẹ fi ránṣẹ́ sí wa. Ẹlẹ́ẹ̀kẹta ni pé òrúkú tindítindí, àràbà kọngẹ̀kọngẹ̀, òrúkú ṣubú yẹ́kẹ́tẹ́, kò rẹ́ni
rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ta ló mọ̀ ọ́ ẹ jọ̀wọ́ ẹ bá a fi ránṣẹ́ àwọn ìbéèrè náà nìyí ẹni bá mọ̀ kó wá sọ ẹni bá mọ̀ kó tẹ̀ sórí afọ́nrán mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Madam Adébáyọ̀ Adéwùmí ẹ sọ pé ìbéèrè kẹta ni agogo ni o agogo òbúrú tó bá jẹ́ pé ẹgbàá a ó sọ pé ẹgbàá. Ìbéèrè kejì ńkọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran kí ni ìtumọ̀ rẹ̀ ẹ bá wa gbìyànjú yẹn náà wò. Àbúrò mi Samson Agarawu ọmọ alálùbáríkà ó mà káàbọ̀ sórí ètò yìí ó káàbọ̀ sórí ètò yín ètò wa àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá ẹ mà káàbọ̀ nǹkan tá a gbé yẹ̀wò abala àlọ́ àpamọ̀ la ṣì wà yìí àlọ́ tí a pa àlọ́ mẹ́ta ni mo ti pa sílẹ̀ yìí tí mo ń béèrè pé ẹnikẹ́ni tó bá mọ̀ kó fi ṣọwọ́ sí wa ń bì yìí ó tẹ̀ sórí afọ́nrán mo ní àlọ́ o àlọ́ ọ̀pá tí rí kanlẹ̀ ó kànrun ta ló mọ̀ o. Ẹlẹ́ẹ̀kejì ni pé àlọ́ o àlọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran ta ló mọ̀ ọ́. Ẹlẹ́ẹ̀kẹta ni pé òrúkú tindítindí àràbà kọngẹ̀kọngẹ̀ òrúkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ta ló mọ̀ ọ́ ẹ bá wa fi ránṣẹ́ sókè ẹ tẹ̀ ẹ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí lórí wọ́ọ̀lù yín Samson àbúrò mi Àgàràwú jọ̀ọ́ bá mi share kí àwọn ẹlòmíì kan lè jàǹfààní rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ bá mi tẹ bọ́tìn share lórí Facebook yín kó ba lè jẹ́ kí àwọn tó wà lórí wọ́ọ̀lù yín kó ba lè jàǹfààní program yìí ẹ ṣé gan. ṣeun àbúrò mi Samson Agarawu ó ṣé gan tó bá mi share program yẹn. A ó wá kúrò lórí abala àlọ́ àpamọ̀ báyìí a sì máa jẹ́ kí àwọn ẹlòmíì náà sì sọ ìtumọ̀ àwọn àlọ́ yẹn fún wa ṣùgbọ́n tí a kò bá rẹ́ni tó bá mọ̀ ọ́ kó tó di pé a kúrò lórí ètò yìí màá sọ ìtumọ̀ rẹ̀ ká bá lè kẹ́kọ̀ọ́. Nsìn a fẹ́ máa lọ sí abala kejì tó jẹ́ abala àṣà. Lórí abala àṣà yìí
ibẹ̀ ni a ti fẹ́ sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Kí ni oge ṣíṣe? Kí là ń pè ní oge ṣíṣe? Oge ṣíṣe ni ọ̀nà tí à ń gbà ṣe ájò ẹwà ara ẹni. Èyí lè jẹ́ nípa ìmúra gẹ́gẹ́ bí mo ṣe múra yìí. Ó lè jẹ́ nípa ìṣíṣe ara lọ́ṣọ̀ọ́ tàbí ọ̀nà mìíràn. Yorùbá ló bọ̀ lọ́bọ̀ tó sọ pé afíjú wọjà àrìgbẹ́ndẹ́kẹ́, ọ̀bùn wọjà wọn apá ṣìọ̀ṣìọ̀, ọ̀bùn ṣìọ̀ṣìọ̀ ní rẹrù afíjú wọlé. Àwọn Yorùbá kórìíra ìwà ọ̀bùn. Nígínígí ni wọ́n máa ń ṣe nínú ilé àti lóde. Arìnmádìdọ̀tí ni àbá tiẹ̀ máa pè wọ́n nítorí wọ́n gbà pé bí a ṣe rìn láàkó ni. Oge ṣíṣe jẹ́ ti ìbẹ̀rẹ̀ láti ayé àwọn baba ńlá wa. Ó ti bẹ̀rẹ̀ láti ayé baba ńlá wa bẹ́ẹ̀ ló sì wà títí di òde òní. Ọlátúndé Jímọ̀ ẹ mà káàbọ̀ sórí ètò yìí. Ètò àṣà àti ìṣe là ń gbé yẹ̀wò, à ń gbé oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Oge ṣíṣe ní ayé àtijọ́ tí a bá ní ká fojú ṣùnùkùn wò ó nípa aṣọ wíwọ̀ àwa ọmọ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe múra yìí, kò sí ẹni tó lè rí mi níta tí n bá jáde lọ báyìí tí wọn kò ní mọ̀ pé ọmọ Yorùbá àtàtà ni mí. Àwọn Yorùbá ń dá aṣọ oríṣiríṣi láti ṣoge. Aṣọ wíwọ̀ ni olórí oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ọkùnrin ń wọ bùbá àti dàǹṣíkí gẹ́gẹ́ bí mo ṣe wọ̀ yìí. Wọ́n máa wọ dàǹdógó, wọ́n máa wọ ṣápárá, wọ́n máa wọ gbáríyẹ̀, ṣòkòtò sọ́ọ́rọ́, kàmù. Wọ́n á wọ kámù, wọ́n á wọ ṣòkòtò ẹlẹ́nu tàbí ṣòkòtò gbánú. Obìnrin ń wé gèlè, wọ́n ń wọ ẹ̀wù bùbá, wọ́n sì ń ró ìró, wọ́n á lo ìpèlé àti ìborùn. Bí àwọn ọkùnrin ṣe máa ń múra àti tóbìnrin, òun ni mo ṣe ṣàlàyé rẹ̀ nípa aṣọ wíwọ̀ oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Lára oge ṣíṣe ni bùjé wà. Bùjé ó jẹ́ èso kan tí wọ́n pè ní bùjé, jẹ́ ara ohun ìṣọ̀ṣọ́ ayé àtijọ́. Wọ́n yóò fi oje rẹ̀ ṣe iṣẹ́ ọnà àti àwòrán sí ojú àpá ẹsẹ̀ àti ara wọn, níbi tí àwọn ènìyàn yóò ti lè rí i dáadáa. Wọ́n á fi bùjé oje yìí, wọ́n á fi ṣe ara lẹ́ṣọ̀ọ́. Wọ́n lè fi ya àwòrán sí ara, wọ́n lè fi yà sí ara, wọ́n lè fi yà sí gbogbo ibi tí àwọn èèyàn yóò ti rí i. Eléyìí wá gbé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ní ayé òde òní tí wọ́n pè ní tàtú. Àwọn irú kìíní yìí ti wà tipẹ́tipẹ́ nígbà àwọn ayé bàbá wa tí wọ́n ń ṣe oge, tí wọ́n fi oje bùjé tí wọ́n fi ń ya ẹ̀ṣọ́, tí wọ́n fi ń ṣara lẹ́ṣọ̀ọ́. Èso tí a bá fi bùjé ṣe, ẹ̀ṣọ́ tí a bá fi bùjé ṣe máa ń pẹ́ kí ó tó parẹ́ ní ara. Èso bùjé yìí tí wọ́n bá lo oje rẹ̀ láti fi ṣe ẹ̀ṣọ́ sí ara, ó máa ń pẹ́ kí ó tó parẹ́. Bùjé ni èso yìí jẹ́. Wọ́n máa lo èso rẹ̀ láti fi ṣẹ̀ṣọ́ ara. Ẹlẹ́ẹ̀kẹta ni osùn kíkùn. Osùn kíkùn, àwọn obìnrin fẹ́ràn láti máa kun osùn sí ara, ojú, apá àti ẹsẹ̀ wọn. Àwọn mìíràn wọ́n ń tọ́ osùn sí ẹ̀gbẹ̀gbẹ́ ẹsẹ̀ kí ó lè pupa dáadáa. Osùn yìí lára nǹkan ìṣara lọ́ṣọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá ni osùn jẹ́. Àwọn obìnrin ló sì máa ń lò ó láti fi ṣẹra lọ́ṣọ̀ọ́. Wọ́n á tọ́ sí ẹsẹ̀, wọ́n á tọ́ sí ọwọ́ wọn, níbi gbogbo gìgísẹ̀ ẹsẹ̀ wọn, wọ́n á tọ́ sí kí gbogbo ẹ̀ lè pupa. Ara nǹkan oge ṣíṣe ni osùn kíkùn wà ní ilẹ̀ Yorùbá. Àjànàkú wọn ní jànàkú wọn mọ gbàgbọ́ sí pé màá ní kó ikú dàrú lùdílé o. Láyò kàkàkàtì pẹ̀sọ́ ọmọ òkúta yẹn láti kí làjìbí ẹ̀kún ọmọ gbàgbọ́ sí. Ọmọ kùbí bó bá lè kí làjìbí ẹ̀kún ọmọ gbàgbọ́ sí. Ọmọ kùbí bá lè kí sàyídì orò ọmọ ìdíkúnlé. Ọmọ ìgbàdo bó bá lè kí sàyídì orò ọmọ ìdíkúnlé. Ẹ
ẹ mà káàbọ̀ sórí ètò yìí bàbá wa Olúwọlé Ṣónẹ́yẹ ọmọ Àkẹ̀sán baálẹ̀ ọjà níbi tówó ti ń so tó kì í réèyàn ká bàbá wa Olúwọlé Ṣónẹ́yẹ tó tún jẹ́ àgbà ìjọ Celestial Church of Christ a kí yín káàbọ̀ sórí ètò yìí ẹ ṣeun gan ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣíà program yìí lórí wọ́ọ̀lù yín kí àwọn ẹlòmíì kan lè jàǹfààní rẹ̀ ohun tí à ń gbé yẹ̀wò lọ́jọ́ tòní ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá àwọn nǹkan tá a fi ń ṣoge ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá òun là ń gbé yẹ̀wò mo ti sọ nípa aṣọ wíwọ̀ gẹ́gẹ́ bí mo ṣe múra yìí mo dẹ̀ ti sọ nípa bùjé èso bùjé tí àwọn èèyàn fi máa ń ṣe táwọn fi máa ń ṣe tó fi máa ń ti ara lọ́ṣọ̀ọ́ tó fi máa ń ya àwòrán sí ara tí wọ́n ṣe ní ayé òde òní tí wọ́n pè ní tàtú yìí ti wà lọ́jọ́ tipẹ́tipẹ́ kó tó di pé àwọn olóyìnbó gbé tàtú dé òun làwọn bàbá wa ti ń lo èso bùjé láti oje rẹ̀ láti fi ṣe iṣẹ́ ọnà sí ara wọ́n á máa fi oje èso bùjé yìí wọ́n á máa fi ṣe iṣẹ́ ọnà wọ́n á fi máa ya oríṣiríṣi nǹkan wọ́n lè fi ya ẹranko wọ́n lè fi ya nǹkan tó bá wù wọ́n sí ara níbi tí ó máa ti hàn tí gbogbo èèyàn máa ti rí ní ara wọn èso bùjé ni wọ́n máa ń lò. A ti sọ̀rọ̀ nípa oṣù kíkùn náà bákan náà oṣù kíkùn ni àwọn ìyá wa fi máa ń ṣẹ̀ṣọ́ wọ́n máa tọ́ oṣù sí ẹsẹ̀ wọn wọ́n máa tọ́ sí ọwọ́ wọn láti fi ṣara lóge láti fi ṣara lọ́ṣọ̀ọ́. Ẹlẹ́ẹ̀kẹrin ni làálì lílé yìí àwọn Yorùbá máa ń lé làálì wọ́n máa ń lé làálì pàápàá àwọn mùsùlùmí àárín wọn ni ó wọ́pọ̀ sí jù oríṣi ewé kan ni làálì jẹ́ ewé kan wà ní ilẹ̀ Yorùbá tí à ń pè ní ewé làálì òun ni wọ́n yóò fi omi òróǹbó wẹ́wẹ́ pò ó wọ́n á ṣan mọ́ ẹsẹ̀ àbí ọwọ́ wọ́n yóò di àkísà mọ́ ní alẹ́ ìgbà tí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́ ẹsẹ̀ wọn yóò ti pọ́n rókírókí àwọn Haúsá pàápàá náà máa ń lé làálì wọ́n máa ń lo àṣà yìí náà ṣùgbọ́n tí àwọn Yorùbá là ń sọ̀rọ̀ rẹ̀ nípa báyìí làálì jẹ́ lára àwọn nǹkan tí àwa Yorùbá máa fi ń ṣẹ̀ṣọ́ nígbà ayé àtijọ́ táwọn ìyá wa máa ń lò láti fi ṣẹ̀ṣọ́. Ó káàbọ̀ sórí ètò mi àbúrò mi dáadáa ó mà káàbọ̀ sórí ètò yìí mo rí ẹ̀ ń bẹ̀ ojúróore ó ní eyín pípa bẹ́ẹ̀ ni mo sì ń lọ sórí eyín pípa náà mo ì máa sọ̀rọ̀ nípa eyín pípa mi ò tí ì débẹ̀ mo sì ń mo ń bù láwẹ́láwẹ́ bí ọ̀rọ̀ àwọn ará ìlú mi lọ́hùn-ún tí wọ́n sọ pé kò bù láwẹ́láwẹ́ mo yìí ń bù láwẹ́láwẹ́ bọ̀ ni àìmá débẹ̀ ó mà ṣeun mo dúpẹ́ àbúrò mi àtàtà ó ṣe gan mo dúpẹ́. Ara fífín àwọn Yorùbá náà máa ń fín ara àwọn Yorùbá máa ń fín apá wọ́n máa ń fín ikùn wọn wọ́n máa ń fín ẹ̀yìn wọ́n máa ń fín itan àti ẹsẹ̀ wọn wọ́n máa ń ya aláǹgbá aláyọ̀ǹbẹ̀rẹ̀ ọmọ ọlángídí tàbí òòyà ìdírun sí ara wọn àṣà yìí wọ́pọ̀ láàrin àwọn Ọ̀yọ́ Ìlọrin Ọ̀fà àti Èkìtì àwọn ló máa ń fín ara jù tí ẹ máa rí wọn tí wọ́n máa fín ara wọn tó máa fín ara tó máa fi ṣe oríṣiríṣi ọ̀ṣọ́ tó máa fi ya oríṣiríṣi nǹkan sí ara wọn. Mo kí yín káàbọ̀ Dúpẹ́ Adékúnlé ẹ mà káàbọ̀ sórí ètò yìí ètò yín àṣà àti ìjìnlẹ̀ àṣà àti ìṣe Yorùbá oge ṣíṣe là ń gbé yẹ̀wò lórí ètò lénìí gbogbo àwọn nǹkan tí àwọn baba ńlá wa máa ń lò láti fi ṣe oge láti fi ṣara lẹ́ṣọ̀ọ́ ní ayé àtijọ́ mo ti sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀ mo sọ̀rọ̀ nípa bùjé èso bùjé tí wọ́n fi máa ń ya nǹkan sí ara mo ti sọ̀rọ̀ nípa oṣù kíkùn mo dẹ̀ sọ̀rọ̀ nípa làálì lílé tí wọ́n máa ń lé sí ẹsẹ̀ mo ti ń sọ̀rọ̀ nípa ara fífín báyìí ara fífín tí wọ́n máa fi gbogbo ara tó máa fi ya nǹkan sí gbogbo ara sí apá àti àyà àti ẹ̀yìn wọn àti gbogbo ibi tí àwọn èèyàn máa ti rí gbogbo kinní yìí wọ́n máa ń fín ara fífín là ń pè é. Ẹlẹ́ẹ̀kẹfà ni ìlà ojú kíkọ ara fífín Madam Adébáyọ̀ Adéwùmí ara fífín ni bí àwọn Yorùbá ṣe máa ń fi àwọn nǹkan bí ọbẹ̀ ìṣọ̀nà tí wọ́n fi máa ń ya nǹkan eléyìí tí àwọn èèyàn ń pè ní tàtù ní ayé òde òní ṣùgbọ́n eléyìí ò kì í ṣe tàtù níṣẹ́ ni wọ́n máa kọ́ bẹ́ẹ̀ ni tó ń fi bíléèdì kọ nǹkan bí ọbẹ̀ fi kọ́ ṣùgbọ́n wọ́n máa fi ya nǹkan wọ́n máa fi ya bí ojú bí èyìn bí ojú àbí ọmọlángídí àbí nǹkan oríṣiríṣi tó bá wù wọ́n síbi táwọn èèyàn máa ti rí i jẹ́ pé wọ́n fi ṣe ọ̀ṣọ́ wọ́n fi ṣara lọ́ṣọ̀ọ́ ni
wọ́n fi ṣara lẹ́wà, wọ́n fi ṣara lóge. Ẹlẹ́ẹ̀kẹfà ni ìlà ojú kíkọ. Ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá. Ìlà kíkọ yìí ó jẹ́ ọ̀nà tí àwa Yorùbá fi máa ń ṣara lọ́ṣọ̀ọ́, tí wọ́n máa fi ń ṣara lóge. Eléyìí wọ́pọ̀ jù ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́. Ẹni tí kò bá kọlà wọ́n ní kò rówó fi kọlà ni. Wọ́n gbà pé ìwọ tó bá kọlà owó wà, owó ń bẹ lọ́wọ́, owó ń bẹ lápò. Ìgbà ẹni tí kò bá kọlà, ìlà yìí pàápàá náà wọ́n máa fi ń ṣe gẹ́gẹ́ bí ìdánimọ̀ láti fi dára wa mọ̀ ní ayé àtijọ́. Bí ìlà ojú ṣe wà fún ẹwà náà ló wà fún ìdánimọ̀ ní ayé àtijọ́. Díẹ̀ lára ìlà ojú ni pélé, abàjà, abàjà olówu, gọ̀m̀bọ́, bàámú, kẹ́kẹ́ olówu, pélé, ìlà òǹdó, túrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Ọ̀yọ́ Aláàfin wọ́n máa ń kọ ìlà àbàjà yìí. Ìlà àbàjà ló máa ń sábà kọ àbàjà bíi àbàjà ọmọọba tàbí àbàjà mẹ́fà mẹ́fà ni wọ́n máa ń kọ. Ìlà àbàjà yìí, tí ẹ bá rí ìlà àbàjà yìí tó bá jẹ́ pé wọ́n fa ìlà mẹ́ta sẹ́ẹ̀kẹ́, wọ́n fa mẹ́ta mẹ́ta báyìí sẹ́ẹ̀kẹ́, wọ́n wá gbé mẹ́rin níbù, wọ́n fa mẹ́ta mẹ́ta lóòró, wọ́n wá fa mẹ́rin báyìí ní ìbú, wọ́n dàbù rẹ̀, mẹ́ta wà lóòró, mẹ́rin wà lúbù. Ìyẹn túmọ̀ sí, ìyẹn ni àbàjà Baṣọ̀run. Àwọn Baṣọ̀run ló máa ń lo orú àbàjà báyìí. Tí ẹ bá ti rí i lójú wọn, ẹ ti mọ̀ pé àbàjà Baṣọ̀run leléyìí. Àbàjà mẹ́jọ mẹ́jọ tún wà bákan náà, tó jẹ́ pé wọ́n máa kọ́ ní ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ. Wọ́n á sì tún bù báyìí ní ẹ̀kẹ́ kejì bákan náà lọ́nà kejì. Wọ́n á bu àbàjà mẹ́jọ mẹ́jọ, mẹ́jọ ń bí, mẹ́jọ ń bí lọ́nà méjèèjì. Ìyẹn la máa ń pè ní àbàjà mẹ́jọ mẹ́jọ. Ó ṣe àbúrò mi Akórèdé, ó máa ṣe ń gan, ìwọ náà pàápàá mo rí pé o gbọ́ Yorùbá dáadáa, ọmọ Yorùbá gidi ni ẹ́. So o ti ń sọ̀rọ̀ nípa irun dídì àti orí fífá. Mo sì ń bọ̀ ńbẹ̀, mi ò tí ì débẹ̀ ni, mi ò tí ì débẹ̀, mò ń bọ̀, mi ò tí ì dé. Mò ń bọ̀, mi ò tí ì débẹ̀ ni, mò ń bọ̀. Ẹ mà ṣeun bàbá wa Adémọ́lá Apènàọlà. Àwọn Apènàọlà olóko àrọ́tì, ó gbé láwó pamọ́, ó fà ìdádìẹ ó ràgò. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí lórí Facebook yín, káwọn ọ̀rẹ́ yín, àwọn ẹlòmíì kan lè jàǹfààní program yìí. Nǹkan tí à ń gbé yẹ̀wò ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá, àṣà ìbílẹ̀ Yorùbá, àṣà àti ìṣe wa là ń gbé yẹ̀wò. À ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe, a ti sọ̀rọ̀ nípa gbogbo oríṣi ọ̀nà tí àwa Yorùbá fi máa ń ṣe oge, bí aṣọ wíwọ̀, bí bùjé, bí oṣù kíkùn, bí làálì lílé, ìlà ojú kíkọ la wà báyìí tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. A ti sọ̀rọ̀ nípa àbàjà Baṣọ̀run, àbàjà mẹ́jọ mẹ́jọ, àbàjà mẹ́rin mẹ́rin náà sì tún wà pẹ̀lú, tí wọ́n ò kọ ení, èjì, ẹ̀ta, ẹ̀rin. Wọ́n tún kọ sí ọ̀nà kejì bákan náà, mẹ́rin ń bí, mẹ́rin ń bí. Òun là ń pè ní àbàjà mẹ́rin mẹ́rin. Gbé sókè, mo tí ì dé, mo ń bọ̀. Òbúrú, àbàjà mọ́kànlá tún wà pẹ̀lú. Àbàjà kan wà tí à ń pè ní àbàjà mọ́kànlá, tí àwọn Yorùbá máa ń kọ. Wọ́n pè ní àbàjà mọ́kànlá. Àbàjà yìí wọ́n á kọ mẹ́rin níwájú, mẹ́rin lẹ́yìn. Wọ́n ò gbé mẹ́ta lé lókè lóòró, mẹ́rin níbù ń bí. Wọ́n wá gbé mẹ́ta lé lóòró. Wọ́n á ṣe bẹ́ẹ̀ lọ́tún lósì. Gbogbo ẹ̀ yóò wá jẹ́ mọ́kànlá. Mọ́kànlá ń bí, mọ́kànlá ń bí. Àbàjà mọ́kànlá là ń perú àbàjà bẹ́ẹ̀. Gbé sókè. Hey!
ṣeun àbúrò mi, o ṣeun àbúrò mi. Lẹ́yìn abàjà mọ́kànlá yìí a tún ní abàjà olówu. Abàjà olówu yìí wọ́n á kọ mẹ́rin ní ìbú, wọ́n wá gbé mẹ́ta lé lóòró, wọ́n á gbé mẹ́ta lóòró, wọ́n á gbé mẹ́rin sí ìbú rẹ̀ lọ́tún lósì, yóò wá jẹ́ méje ń bí. Òun ni wọ́n pè ní abàjà olówu. Abàjà olówu. A tún ní nǹkan tí wọ́n pè ní gọ̀m̀bọ̀. Gọ̀m̀bọ̀ yìí wọ́n máa ń wá láti orí, láti ibi òkè orí báyìí. Wọ́n ò wá gọ̀m̀bọ̀ yìí, wọ́n á wá mẹ́rin láti òkè báyìí, wọ́n á wá látòró, wọ́n á wá lọ sọ́nà ẹ̀kẹ́ báyìí mẹ́rin mìíràn. Ìkan máa dúró lóòró láti ibi orí, láti ibi agbárí báyìí, wọ́n ò wá látòkè báyìí, wọ́n wá sọ́nà ibi ẹnu. Òun ni wọ́n wá gbé mẹ́ta, wọ́n á gbé wọ́n á gbé ìlà mẹ́ta lé pélé mẹ́ta lé lókè. Òun ni gọ̀m̀bọ̀, wọ́n á ṣe lọ́tún, wọ́n á ṣe lósì. Òun ni gọ̀m̀bọ̀. Gọ̀m̀bọ̀ là ń pe irú ìlà bẹ́ẹ̀ tí ẹ bá rí lójú èèyàn. Gọ̀m̀bọ̀ ni irú ìlà tí ẹni náà wà tó bù sí ojú. Ìlà kan tún wà tí à ń pè ní gọ̀m̀bọ̀ pẹ̀lú bàámú. Gọ̀m̀bọ̀ pẹ̀lú bàámú yìí, mò ń bọ̀, Madam Adébáyọ̀ Adéwùnmí, my mom is watching, sir. Mrs. Àyànbíọ́lá Lucia. Mrs. Àyànbíọ́lá Lucia, ẹ káàbọ̀ mà, ẹ káàbọ̀ sórí ètò wa yìí. Àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá là ń gbé lárugẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, là ń gbé yẹ̀wò. À ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Gbogbo nǹkan tí àwọn baba ńlá wa máa ń gbé ṣe, tó fi máa ń ṣara lọ́ṣọ̀ọ́, tí wọ́n máa ń ṣara lóge, òun là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. A ti sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀, a ti sọ̀rọ̀ nípa bùjé, èso bùjé tí wọ́n fi máa ń ya nǹkan sí ara. A ti sọ̀rọ̀ nípa oṣù kíkùn, a ti sọ̀rọ̀ nípa làálì lílé, a dẹ̀ ti sọ̀rọ̀ nípa ara fínfín. Ibi ìlà ojú kíkọ la wà báyìí tá à ń sọ̀rọ̀. Mo ti sọ̀rọ̀ nípa lára àwọn ìlà ojú kíkọ ní abàjà oní tó máa gbé mẹ́ta sókè, tó máa gbé mẹ́rin sísàlẹ̀. Abàjà Abáṣọ̀run là ń pè irú èyí hun. Àwọn abàjà kan tún wà tó máa kọ́ mẹ́rin síbí, mẹ́rin sí apá òsì. Abàjà nìyẹn náà bákan náà. Abàjà mọ́kànlá náà tún wà pẹ̀lú, tó máa wà mọ́kànlá ń bí, mẹ́rin ń bí, mẹ́rin ń bí lẹ́yìn, àti mẹ́ta lóòró lókè. Wọ́n á ṣe lọ́tún lósì, mọ́kànlá ń bí, mọ́kànlá ń bí. A dẹ̀ ní abàjà olówu bákan náà. Abàjà olówu yìí mẹ́ta máa wà lóòró, mẹ́rin máa wà ń sàlẹ̀. Òun ni abàjà olówu. Olúwatósìn Ayẹni, ẹ káàbọ̀ sórí ètò wa yìí. Ẹ káàbọ̀ sórí ètò ìjìnlẹ̀ àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ ṣe ń gbẹ́sẹ̀ wọlé, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí lórí wọ́ọ̀lù yín kí àwọn ẹlòmíì lè jàǹfààní rẹ̀. Ẹ ṣeun, mo dúpẹ́. Ọlọ́run á wà pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe bá mi share program yìí. Ọlọ́run á nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà. Èyí tá a tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni túrè. Túrè yìí ni wọ́n yóò wá ìkan láti òró mẹ́rin báyìí, wọ́n yóò wá látòró láti bí òkè ojú báyìí, wọ́n yóò wá láti bí ẹ̀kẹ́ báyìí, wọ́n yóò wá sí ìsàlẹ̀, wọ́n yóò wá ṣá kẹ́kẹ́ kákàkiri rẹ̀, kẹ́kẹ́ máa wà lára rẹ̀ lẹ́gbẹ̀gbẹ́. Òun ni Yorùbá ń pè ní túrè. Túrè ni à ń perú ìlà bẹ́ẹ̀ yẹn. Ìlà mìíràn tún wà tó ń pè ní pélé ẹ̀gbá. Pélé ẹ̀gbá yìí mẹ́ta péré ni, ṣùgbọ́n kò tóbi jù, bẹ́ẹ̀ ni kò gùn jù. Kò tóbi jù, bẹ́ẹ̀ ni kò kéré jù. Wọ́n á ṣe ẹyọ kan bí, ẹyọ kan bí, ẹyọ kan bí. Mẹ́ta péré ni. Pélé ẹ̀gbá ni. Bẹ́ẹ̀ náà ni àwọn Ìjẹ̀bú náà ní pélé náà tí wọ́n ń fà nígbà ayé àtijọ́. Ìjẹ̀bú náà mẹ́ta náà ló máa ń kọ lẹ́nu, ló máa ń kọ. Ìjẹ̀bú náà ní mẹ́ta. Ṣẹ́gun Michael, ọmọ Àkẹsàn baálẹ̀ ọjà, ẹ mà káàbọ̀ sórí ètò yìí. Àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá là ń gbé yẹ̀wò. À ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ayé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí lórí wọ́ọ̀lù yín kí àwọn ẹlòmíì lè wọlé, kí wọ́n lè jàǹfààní rẹ̀. Ẹ ṣeun bẹ ṣe bá mi share. Mo dúpẹ́ pẹ́ òkun. Mo ń sọ̀rọ̀ nípa àwọn ìlà tí à ń kọ ní ilẹ̀ Yorùbá. Àwọn ìlà yìí wọ́n sì ń kọ ní àwọn ibì kan ìsìn yìí. Eléyìí tí mo sọ gbẹ̀yìn ni pélé ẹ̀gbá mẹ́ta, kò ní gùn jù. Wọ́n á kọ ẹyọ kan bí, ẹyọ kan bí, ẹyọ kan bí, ó jẹ́ mẹ́ta. Lẹ́rẹ̀kẹ́ àkọ́kọ́, a tún ṣe lẹ́rẹ̀kẹ́ kejì bákan náà. Kò ní kéré jù, bẹ́ẹ̀ ni kò ní gùn jù. Òun yàtọ̀ sí abàjà. Pélé ẹ̀gbá leléyìí. Òun náà ni àwọn Ìjẹ̀bú náà máa ń kọ. Àwọn Ìjẹ̀bú náà ní ayé àtijọ́, àwọn baba ńlá wa níjẹ̀bú
wọ́n ní pélé mẹ́ta yìí lẹ́nu, wọ́n ní lẹ́rẹ̀kẹ́ wọn pélé mẹ́ta níbí mẹ́ta ń bí. Dapsin Babafẹ́mi ẹ mà káàbọ̀, ẹ ṣé gan, ẹ káàbọ̀ sórí ètò yìí. Àṣà àti ìṣe ni ètò tá à ń ṣe yìí lọ́wọ́lọ́wọ́, ìjìnlẹ̀ àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá. Nǹkan tí à ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Oge ṣíṣe, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí lórí wọ́ọ̀lù yín káwọn ẹlòmíín lè jẹ àǹfààní rẹ̀ bákan náà bẹ́ẹ̀ ṣe ń jẹ àǹfààní yìí. Ẹ ṣé gan, mo dúpẹ́, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Àwọn Ẹ̀gbá máa ń kọ pélé mẹ́ta, bẹ́ẹ̀ náà ni Ìjẹ̀bú máa ń kọ pélé mẹ́ta bákan náà. Ìlà Oǹdó, àwọn Oǹdó náà máa ń kọlà. Wọ́n yóò fa láti bí ìsàlẹ̀ ojú wọn báyìí, wọ́n yóò fa wá sísàlẹ̀ báyìí. Ẹ kú iṣẹ́ ọpọlọ brọ́dà mi, Dúpẹ́ Adékúnlé, ẹ mà ṣeun, Ọlọ́run ṣeun, ẹ ṣé gan, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ ṣé gan. Ẹ bá mi share lórí program, ẹ bá mi share program yìí lórí Facebook yín, lórí wall yín, káwọn ẹlòmíín náà lè jàǹfààní rẹ̀. Kọ́tà ń gbé yẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá ní oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Mo ti sọ débi pélé kíkọ, pélé mẹ́ta mẹ́ta. Mo dẹ̀ ti sọ ìlà Oǹdó, pélé ẹyọ kọ̀ọ̀kan l'Oǹdó máa ń fà láti bí ìsàlẹ̀ ojú wọn báyìí, wọn yóò fà lọ sẹ́rẹ̀kẹ́, ó máa ń gùn báyìí, wọ́n ṣe sọ́tún, wọ́n ṣe sósì. Bó ṣe wà ní ojú àwọn ọmọ Oǹdó nìyẹn. Tí ẹ bá ti rí ìlà yìí, ẹ ti mọ̀ pé àwọn ọmọ Oǹdó ni wọ́n máa fi ń dá wọn mọ̀, wọ́n fi ń dára wọn mọ̀. Àwọn Ìjẹ̀bú náà mẹ́ta làwọn máa ń bù sẹ́rẹ̀kẹ́, àwọn Ẹ̀gbá náà wọ́n máa ń bù mẹ́ta, ṣùgbọ́n ó kàn yàtọ̀ síra wọn, ṣùgbọ́n mẹ́ta náà ló ń bù. Ó máa kéré, kì í ṣe pé kò ní tóbi bí Abàjà, ṣùgbọ́n ó kéré. Ilẹ̀ Yorùbá òun là ń sọ yẹn. Ẹ jọ̀ọ́, mò ń bọ̀. Fìfẹ́ hàn sí mi kí n máa rí lọ́ọ̀fù yín báyìí, kẹ́ ẹ máa ṣó lọ́ọ̀fù sí mi gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Èyí tí à ń gbé yẹ̀wò ní àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá. Ibi tó tún kù sí ni eyín pípa ní ilẹ̀ Yorùbá. Yorùbá máa ń pa eyín, eléyìí ni à ń pè ní èjì. Wọ́n máa ń pa eyín lọ́tùn bí wọ́n pa lósì láti fi àlàfo sí àárín eyín wọn. Eléyìí ni wọ́n máa fi sí àárín méjì eyín òkè ẹnu wọn. Iwájú ni wọ́n máa ń fi sí. Àwọn Yorùbá máa ń pa eyín láti dá èjì sí, torí wọ́n gbàgbọ́ pé ẹni tó bá ní èjì, onítọ̀hún rẹwà púpọ̀. Èjì máa ń bùkún ẹwà àwọn èèyàn, torí ẹ̀ làwọn Yorùbá ṣe máa ń pa eyín. Wọ́n á pa lọ́tùn, wọ́n á pa lósì láti fi ṣe ìlà sí àárín méjì eyín òkè wọn. Òun ni à ń pè ní eyín pípa. Èyí tó tún kù ní etí lílu etí. Tí a bá bímọ ní ilẹ̀ Yorùbá, a máa ń dá etí lu fún wọn láti fi yẹrí sí. Wọ́n máa ń dá etí lu láti fi yẹrí sí. Àwọn obìnrin ló máa ń dá etí yìí lu láti fi yẹrí sí. Mò ń bọ̀.
àpẹ́pẹ́ ni wọ́n pe orin yìí ní ilẹ̀ Ìjẹ̀bú. Bàbá wa Kàmọ́rù Bọ̀ǹbàtà òun ló ń fi orin àpẹ́pẹ́ yìí dá wa lára yá. Àwọn Ìjẹ̀bú ló máa ń sábà lo eléyìí ní àsìkò ọdún orò wọn. Èyí tó tún kàn ibi tá ó tún sún sí ni irun dídì ní ilẹ̀ Yorùbá. Irun dídì, àwọn Yorùbá máa ń dirun, àwọn obìnrin ni wọ́n máa ń dirun ní ayé àtijọ́. Oríṣiríṣi àrà ni onídìrí máa ń fi irun wọn dì. Wọ́n sì máa ń máa ń dá oríṣiríṣi àrà sí wọn lórí. Díẹ̀ nínú àwọn irun dídì yìí, díẹ̀ nínú àwọn irun tí wọ́n máa ń dì ní ṣùkú, kòlẹ́sẹ̀, ìpàkọ́ ẹlẹ́dẹ̀, kọjú sọ́kọ, ìpàkọ́ kò gbọ́ ṣùtì, korobá, àdìtẹ̀, òjò kò pétí, panumọ́, kọ̀ǹkọ̀ṣọ̀, alágogo, ẹ̀kọ́ àtẹ̀fọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùkú yìí jẹ́ èyí tí wọ́n ó dì láti ìsàlẹ̀, wọ́n ó dì láti ìsàlẹ̀ wá. Wọ́n á wá darí gbogbo ọwọ́ ẹ̀ sókè, wọ́n ó wá kó o sókè báyìí. Òun ni Yorùbá máa ń pè ní ṣùkú. Wọ́n kó o sókè báyìí, òun ni Yorùbá máa ń pè ní ṣùkú. Ó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. Kòlẹ́sẹ̀ ni eléyìí tí wọ́n gbé láti iwájú, wọ́n á fà á lọ sẹ́yìn, wọ́n ó dì lọ sẹ́yìn. Òun ni kòlẹ́sẹ̀, òun ni wọ́n ń pè ní kòlẹ́sẹ̀. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀, ìyẹn ni wọ́n ó fà wá láti ẹ̀yìn, wọ́n ó dì wá láti ẹ̀yìn wá sí iwájú, wọ́n ó dì wá láti ẹ̀yìn wá sí iwájú, gbogbo rẹ̀ wọ́n ó dì lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n ó dì wá sí iwájú. Òun ni wọ́n ń pè ní ìpàkọ́ ẹlẹ́dẹ̀. Òun ni irun ṣíṣe. Irun ṣíṣe la tún sọ̀rọ̀ nípa rẹ̀ rí. Ara oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ni irun dídì wà. Wọ́n máa ń di irun láti ṣe ara lọ́ṣọ̀ọ́. Tí wọ́n bá ṣe ara lọ́ṣọ̀ọ́, tó bá di irun yìí, ojú wọn á wá gún régé. Kódà ẹlòmíì lè ti bẹ̀ rí ọkọ tí kò bá tí ì lọ́kọ. Mò ń bọ̀. Abala oge ṣíṣe náà la ṣì wà báyìí. Irun fífá náà àti irun gígẹ̀, ara oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ni irun fífá àti irun gígẹ̀. Àwọn ọkùnrin ni wọ́n máa ń fá irun orí wọn tàbí kí wọ́n gẹ irun orí wọn. Àwọn ọkùnrin ni wọ́n máa ń fá irun. Tí wọ́n bá fá irun, wọ́n lè fá gbogbo ẹ̀, kó fá gbogbo ẹ̀ dán pátápátá kó má sí irun kankan lórí wọn. Tàbí kí wọ́n gẹ̀ ẹ́, kí wọ́n dá àwọn irun kan sí, kí wọ́n gẹ̀ ẹ́, kó fi ṣe ara wọn, kó fi ṣe orí wọn lọ́ṣọ̀ọ́. Àwọn kan tún wà, àwọn ìlàrí ọba, wọ́n máa ń fá orí apá kan, wọ́n á sì fi apá kejì sílẹ̀. Tí o bá ti rí ẹnìkan tí ó fá orí apá kan lọ báyìí, tí apá kejì tí wọ́n dá irun sí síbẹ̀, àwọn ìlàrí ọba ló máa ń gé irun báyìí. Àwọn ìlàrí ọba ni wọ́n máa ń gé irú bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn adóṣù Ṣàngó náà ní irun tiwọn. Àwọn adóṣù Ṣàngó àti Ṣọ̀pọ̀nná, wọ́n máa ń dá oṣù sí àárín orí wọn láti fi dá wọn mọ̀. Wọ́n á fá gbogbo irun wọn, wọ́n á wá dá oṣù kékeré sílẹ̀. Àwọn adóṣù Ṣàngó tàbí àwọn tí oníṣọ̀pọ̀nná
ni wọ́n máa ń ṣe irú irun báyìí. Lára oge ṣíṣe náà ni ìtírò lílé wà, kí wọ́n lé tìró. Àwọn obìnrin àtàwọn àgbàlagbà ọkùnrin máa ń lé tìró sí ojú wọn. Àwọn obìnrin máa ń fi pa ìpéǹpéjú kó lè rẹwà. Wọ́n á mú tìró wọ́n á fi sí ìpéǹpéjú wọn. Wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ dì sí yìí, ṣùgbọ́n àwọn àṣà ayé òde òní, àwọn nǹkan mìíràn kàkà tí wọ́n fi lé tìró láyé òde òní, àwọn nǹkan mìíràn tún ti wà tíyẹn náà dúdú bíi tìró, ṣùgbọ́n tìró níbi àṣà ilẹ̀ Yorùbá ni nìyẹn ti jẹyọ, èyí tí wọ́n ń lò láyé òde òní. Àṣà wa náà ni tìró nílé. Bákan náà ni ìlẹ̀kẹ̀ lílò. Ìlẹ̀kẹ̀ lílò. Àwọn ọlọ́mọge máa ń kó ìlẹ̀kẹ̀ sídìí. Wọ́n á kó sí ìdí wọn, wọ́n sì máa ń kó sí ọwọ́ àti ọrùn wọn pẹ̀lú láti ṣera wọn lọ́ṣọ̀ọ́, láti ṣera wọn lóge. Wọ́n á kó ìlẹ̀kẹ̀ yẹn sí ìdí wọn, wọ́n á sì kó sí ọwọ́ àti wọ́n á kó sí ọrùn wọn pàápàá láti fi ṣera wọn lóge, láti fi ṣera wọn lọ́ṣọ̀ọ́. Ọ̀pá ìtẹ̀lẹ̀. Ara oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ni ọ̀pá títẹ̀lẹ̀ wà. Ọ̀pá ìtìlẹ̀ yìí àwọn àgbàlagbà ọkùnrin máa ń fi ọ̀pá ìtẹ̀lẹ̀ ṣoge láti lọ sí òde. Ara ìmúra ni ọ̀pá ìtẹ̀lẹ̀ yìí jẹ́ ní ayé àtijọ́. Ara ìmúra ni ọ̀pá ìtẹ̀lẹ̀ làwọn bàbá wa fi máa ń ṣoge. Wọ́n máa ń fi ọ̀pá ṣoge ní ilé ayé àtijọ́ láti fi jáde. Tí wọ́n bá ń jáde, tí wọ́n bá múra, tí wọ́n múra bí mo ṣe múra yìí, tí wọn ò bá tí ì mú ọ̀pá sí, ìmúra wọn kò tí ì pé. Wọ́n ò mú ọ̀pá kan dání tí wọ́n ò fi máa tẹ̀lẹ̀ lọ. Ìyẹn ló fi mọ̀ pé àwọn àgbààgbà ló ń bọ̀ yìí, ń bọ̀. Látẹ̀kan tí mo ti ń sọ̀rọ̀ rẹ̀ látẹ̀kan yìí, àwọn ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́. Tí a bá ní ká lọ wò ní ayé òde òní, Yorùbá sì tún ṣoge torí wọn ò dáṣà oge ṣíṣe dúró. Ó kàn jẹ́ wípé ọ̀làjú ti dé, ṣùgbọ́n ọ̀làjú yìí òun ni wọ́n sì fi ń lò láti fi ṣe oge. Ṣùgbọ́n ọ̀làjú yìí ni àṣà àjèjì tí ó mú àyípadà bá oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ìwọ̀nyí ni ọ̀nà oge ìṣoge òde òní. Bí àpẹẹrẹ aṣọ wíwọ̀ bákan náà. Aṣọ ìgbàlódé ni wọ́n máa ń wọ̀ láyé òde òní. Bẹ́ẹ̀ ni àwọn aṣọ kan tó jẹ́ pé a ti lò ní ayé tó kọjá lọ, ayé àtijọ́ lọ, tó jẹ́ pé wọ́n tún ń padà bọ̀ ní ayé òde òní. Fún àpẹẹrẹ irú dàsíkí eléyìí tí mo wọ̀ yìí, àwọn bàbá wa ló máa ń lò láyé àtijọ́, ṣùgbọ́n a tún ti mú wọn padà wá sí ayé òde òní tí a tún bẹ̀rẹ̀ sí ní wọ̀ wọ́n. Àwọn obìnrin wọ́n máa ń wọ síkẹ́ẹ̀tì, wọ́n máa ń wọ kaba, wọ́n máa wọ bọ́ǹfò láyé òde òní. Wọ́n máa wọ nǹkan tó ń pè ní máfò gọ́tà, wọ́n máa wọ bíláùsì. Ọ̀pọ̀lọpọ̀ aṣọ wọ̀nyí ni kì í bo àṣírí ara wọn bíi tayé àtijọ́. Àwọn aṣọ tí wọ́n wọ̀ láyé òde òní kì í bo àṣírí ara wọn bíi tayé àtijọ́. Òmíràn ń fi ìdí sílẹ̀ pàápàá, bẹ́ẹ̀ ni òmíràn kì í bo àyà wọn àti ikùn wọn. Ọkùnrin ń wọ kóòtù, wọ́n ń wọ ṣẹ́ẹ̀tì, wọ́n ń de táì, wọ́n sì ń wọ ṣòkòtò tíírín. Bákan náà ni àwọn obìnrin ń wọ ṣòkòtò
láti tó fún wọn nítan ní ayé òde òní torí kí ni tẹ́ bá bi wọ́n léèrè wọ́n á sọ pé ayé ọ̀làjú la wà yìí. Oge ṣíṣe ní ayé òde òní ni mò ń ṣàlàyé rẹ̀ báyìí torí a ti sọ ti oge ṣíṣe ní ayé àtijọ́. Ní ayé òde òní bákan náà ìtọ́jú irun orí ó ṣe pàtàkì. Oríṣiríṣi ọ̀nà ni àwọn obìnrin ń gbà tọ́jú irun orí wọn. Wọ́n lè fọ́ tàbí kí wọ́n fi ọṣẹ ìgbàlódé tí wọ́n fi máa ń jó orí irun yìí láti fi sí oríṣiríṣi ìparun olóòórùn èyí tó máa ń ta sánsán ni wọ́n máa ń fi sí orí wọn tó dẹ̀ máa ń mú irun wọn dán. Òun ni wọ́n máa ń lò láyé òde òní. Àwọn obìnrin tún máa ń dé kinní kan tí wọ́n máa ń pè ní wíìgì sí orí wọn. Wọ́n sì máa ń fi àwọn nǹkan bíi àwọn nǹkan irun tí kò jẹ́ tòótọ́ wọ́n fi kún irun wọn láti jẹ́ kí ó gùn kí ọwọ́ rẹ̀ lè kù sí ẹ̀yìn. Àwọn ọkùnrin máa ń gé irun oríṣiríṣi. Wọ́n máa ń gé irun oríṣiríṣi ní ayé òde òní. Ọkùnrin sì máa ń gé irun ṣùgbọ́n ìyàtọ̀ irun tí wọ́n máa ń gé láyé òde òní ó lè fi bẹ́ẹ̀ yàtọ̀ díẹ̀ sí ti ayé àtijọ́. Ayé òde òní náà ìtọ́jú ojú náà ṣe pàtàkì. Ìtọ́jú ẹnu ó ṣe pàtàkì. Ìtọ́jú ètè ó ṣe pàtàkì ní ayé òde òní. Tìírò gẹ́gẹ́ bí a ṣe ń lé ní ayé àtijọ́ wọ́n máa ń lé ilé ayé òde òní wọ́n máa ń pè ní lẹ́ẹ̀dì. Wọ́n sì máa ń lo àtíkè aláwọ̀ onírúurú ni àwọn obìnrin máa ń lé lọ́ máa ń lé sójú wọn. Wọ́n lè fi lẹ́ẹ̀dì yìí àti àtíkè yìí aláwọ̀ oríṣiríṣi lẹ ojú wọn. Wọ́n á fà sí ètè wọn náà pàápàá àti ẹ̀kẹ́. Wọ́n ń lo eyín góòlù láyé òde òní bákan náà. Ṣùgbọ́n eyín góòlù yìí pàápàá àwọn àbọ̀dé Mẹ́kà àwọn tó bá lọ sí ìlú Lárúbáwá. Ṣùgbọ́n nísìnyí kì í ṣe gbogbo àwọn tó lo eyín góòlù láyé òde òní ni wọ́n lọ sílẹ̀ Lárúbáwá. Ó ti di oge ṣíṣe láàrin gbogbo àwọn ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe ìtọ́jú ara tọkùnrin tóbìnrin ni wọ́n máa ń ya tàtú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ayé àtijọ́ nǹkan kan wà tí àwọn bàbá wa máa ń ṣe sí ara láyé àtijọ́. Òun ni mo fi wé nǹkan tó dàbí tàtú ní ayé òde òní tí mo sọ wípé wọ́n máa ń fín ara wọn tàbí kí wọ́n fi bùjé ya nǹkan sí ara bí ẹranko bí onírúurú àwòrán sí ara wọn. Òun ni ó wá ní ayé òde òní tí wọ́n ń pè ní tàtú tó jẹ́ pé wọ́n máa fi ń ya onírúurú àwòrán bí ejò bí kìnìún bí àkéékèé bí àgbáàrí bí agbárí òkú bí aláǹgbá bí ọmọ lílé aláǹtakùn akàn ẹja. Òun ni àwọn ọkùnrin ń yà sí apá wọn àti ẹ̀yìn ọrùn wọn. Àwọn obìnrin náà máa ń ya tàtú síbàdí wọn pàápàá láyé òde òní. Àwọn obìnrin náà ń yà sí ìdodo àti ibikíbi tí wọ́n bá fẹ́ yà sí tí wọ́n fẹ́ kí àwọn èèyàn rí. Wọ́n sì máa ń yà sí gbogbo ara wọn. Eléyìí ni oge ṣíṣe ní òde òní. Bọ̀. Àbúrò mi Nurudeen Okunola ó mà káàbọ̀ sórí ètò yìí. Ó mà káàbọ̀ ó yẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ni ó mà ṣeun gan tí mo rí ẹ lórí ètò yìí. Gbogbo àwọn tí Paris ń kọ́ ń bẹ̀ gbogbo àwọn tí ilẹ̀ Faransé ń kọ́ ṣàlàfíà lẹ́wà báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín lọ́hùn-ún. Jọ̀ọ́ má gbàgbé láti bá mi share program yìí lórí wọ́ọ̀lù ẹ káwọn ẹlòmíì náà lè jẹ àǹfààní program yìí. Ó ṣe gan. Adìẹ tí wọ́n fẹsẹ̀ fà tú wọ́n dẹ̀ wá ní ó ń bá àwọn oníṣẹ̀ṣe ṣe ó ń bá àwọn mùsùlùmí ṣe wọ́n ní kó wá kúkú wá gbégbá ọ̀jẹ̀ kó wá kúkú wọnú ẹgbẹ́
ìṣẹ̀ṣe ó bẹ̀rẹ̀ sí ní pariwo nígbà tó dẹ̀ ń bá wọn jẹ àbẹ́ẹ̀rí nǹkan báyìí. Abala tí a ó lọ ní wákàtí ọ̀wọ̀ yìí òun ni abala òwe. Abala òwe la fẹ́ lọ báyìí torí òwe jẹ́ nǹkan pàtàkì ní ilẹ̀ Yorùbá. Abala òwe yìí màá pa àwọn òwe bíi mẹ́ta kan fún wa. Màá fẹ́ kí ẹ fi àtẹ̀ránṣẹ́ tàbí kí ẹ pè wọlé láti sọ fún wa pé ìtumọ̀ òwe yìí, láti pa òwe yìí délẹ̀, láti sọ ìtumọ̀ òwe yìí fún wa. Madam Títílayọ̀ Olúyẹmí Lawal, ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí, ẹ bá wa share lórí wọ́ọ̀lù yín. Abala òwe la wà báyìí lórí ètò wa àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá. A ti sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. A ti sọ̀rọ̀ nípa bá a ṣe ń ṣoge, gbogbo nǹkan tí a ń lò láti fi ṣoge ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ àti ní òde òní. Nísìnyí abala òwe là ń lọ báyìí. Òwe náà lọ báyìí wípé kí n tó pa òwe yìí, tí n bá ti pa òwe yìí, gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ ẹ lè tẹ̀ ránṣẹ́ síbí, màá kà fún yín, màá sọ tó bá jẹ́ pé ẹ gbà á. Tí ẹ ò bá gbà bákan náà, màá sì sọ ìtumọ̀ rẹ̀ kí a tó kúrò lórí ètò yìí. Ṣùgbọ́n òwe kan lọ báyìí pé òkò tí a bá bínú jù, òkò tí a bá bínú jù. Kí ni ìtumọ̀ òwe yìí? Ẹ bá mi parí òwe yìí. Ẹ bá mi parí òwe yìí kí ẹ sì sọ ìtumọ̀ rẹ̀. Òkò tí a bá bínú jù. Òwe alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹni tó bá mọ̀ ọ́ kó bá mi tẹ̀ ẹ́ sórí afọ́rán, tàbí tí ẹ bá fẹ́ pè wọlé, ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà tí ẹ lè pè wọlé sí +31 68 722 44 182 +31 68 722 44 182. Tí ẹ ò bá pè wọlé náà ẹ lè tẹ̀ sí orí ibi tẹ́ ti ń wò mí yìí, màá kà jáde. Madam Àjọkẹ́ Olúwafẹ́mi, ẹ máa káàbọ̀ sórí ètò wa yìí. Ó máa pẹ́ yí díẹ̀. Àti nǹkan tá à ń gbéyẹ̀wò lénìí ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. A ti sọ̀rọ̀ nípa oge ṣíṣe ti ayé àtijọ́, a sì sọ̀rọ̀ nípa oge ṣíṣe ní ayé òde òní. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share program yìí lórí wọ́ọ̀lù yín. A sọ̀rọ̀ nípa aṣọ wíwọ̀, lára oge ṣíṣe ilẹ̀ Yorùbá ni. A sọ̀rọ̀ nípa bùjé. Èso kan jẹ́ bùjé. Wọ́n máa ń lo oje rẹ̀ láti ṣe iṣẹ́ ọnà sí ara, láti ya onírúurú àwọn nǹkan láti fi yà sí ara. A sọ̀rọ̀ nípa oṣù kíkùn táwọn obìnrin máa ń kùn. Wọ́n máa ń kun oṣù sí ọwọ́, wọ́n máa ń kùn sí ẹsẹ̀ wọn. A sì sọ̀rọ̀ nípa làálì lílé táwọn obìnrin máa ń lé làálì, tó máa ń tọ́ làálì sí ẹsẹ̀ wọn. A sì sọ̀rọ̀ nípa ara fífín ní ayé àtijọ́ táwọn bàbá ńlá wa máa ń fín ara wọn láti fi ṣara lọ́ṣọ̀ọ́, láti fi ṣara lóge. A sì sọ̀rọ̀ nípa ìlà ojú kíkọ. Ibẹ̀ láti sọ̀rọ̀ nípa oríṣiríṣi ìlà tí à ń kọ ní ilẹ̀ Yorùbá, tí a ti sọ̀rọ̀ nípa pélé, láti sọ̀rọ̀ nípa àbàjá, láti sọ̀rọ̀ nípa àbàjá olówu, a sọ̀rọ̀ nípa gọ̀m̀bọ́, a sọ̀rọ̀ nípa bàámú, a sọ̀rọ̀ nípa ìlà Oǹdó, a sọ̀rọ̀ nípa túrè, a sì sọ̀rọ̀ nípa gbogbo àwọn ìlà tó kù. A sọ̀rọ̀ nípa kẹ́kẹ́ olówu, àbàjá olówu, gbogbo ẹ̀ la sọ̀rọ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ náà la sì lọ sí ibi àwọn akúrò níbẹ̀, a lọ síbi eyín pípa. Pé nílẹ̀ Yorùbá àwọn baba ńlá wa máa ń pa eyín láti fi ṣe ẹ̀ṣọ́, láti fi ṣe eyín wọn. Wọ́n á pa lọ́tùn lósì níbi òkè eyín báyìí láti fi dá ihò, láti fi dá àárín méjì yẹn kí ọ̀nà kí ó wà ńbẹ̀, láti fi ṣe ara wọn, ẹnu wọn lọ́ṣọ̀ọ́. Eyín pípa yìí wọ́n gbà pé èjì ni. Ẹni tó bá ní èjì ní ilẹ̀ Yorùbá wọ́n gbà pé onítọ̀hún rẹwà púpọ̀, torí ẹ̀ ni wọ́n máa ń ṣe fẹ́ràn láti máa pa eyín. Eyín pípa jẹ́ ara àwọn oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ibẹ̀ náà látún ti rí irun dídì ní ilẹ̀ Yorùbá. Ibẹ̀ láti sọ̀rọ̀ oríṣiríṣi irun: ṣùkú, kòlẹ́sẹ̀, ìpàkọ́ ẹlẹ́dẹ̀, kọjú sọ́kọ, ìpàkọ́ kò gbọ́ṣùtì, korobá, àdìtẹ̀, òjò kò petí, panumọ́, kọ̀ǹkọ̀ṣọ̀, alágogo, ẹ̀kọ́ àtẹ̀fọ́. Ibẹ̀ láti sọ̀rọ̀ nípa gbogbo àwọn eléyìí bákan náà. Ara oge ṣíṣe náà ni gbogbo ẹ̀ wà. A sọ̀rọ̀ nípa etí lílu bákan náà pẹ̀lú. A sọ̀rọ̀ nípa irun fífá àti gígẹ̀ àwọn ọkùnrin. Bẹ́ẹ̀ la sọ̀rọ̀ nípa ìlẹ̀kẹ̀ lílò. A sọ̀rọ̀ nípa tìró lílé. A sọ̀rọ̀ nípa ọ̀pá ìtìlẹ̀ táwọn baba ńlá wa fi máa ń tilẹ̀ tí wọ́n bá ń jáde lọ, tí wọ́n bá ń lọ sóde nígbà tí wọ́n bá múra.
tó bá jáde tó múra báyìí bí mo ṣe múra yìí, nǹkan tó kù ní pé kí wọ́n mú ọ̀pá wọn tí wọ́n máa fi tẹ̀lẹ̀. Lára oge ṣíṣe ni ní ayé àtijọ́. Àwọn bàbá ńlá wa ò ní múra báyìí kí wọ́n má ní ọ̀pá tí wọ́n máa fi tẹ̀lẹ̀ jáde. Ara oge ṣíṣe ni ní ilẹ̀ Yorùbá ní ayé àtijọ́ ni. Ẹ ṣeun madam Àjọkẹ́ Olúwafẹ́mi tí ẹ bá mi share program yìí. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, Ọlọ́run á nífẹ̀ẹ́ sí yín. Abala òwe la wà báyìí. Abala òwe la wà báyìí. Òwe tí mo fẹ́ pa yìí, mo fẹ́ kí ẹ bá mi pa délẹ̀ kẹsẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ fún mi. Ẹ lè tẹ̀ fi ránṣẹ́ fún mi lórí ibi tẹ́ wà yẹn, kẹ́ ẹ tẹ̀ fi ránṣẹ́, màá kà jáde tí ẹ bá gbà á, màá kà tó ní kálukú jáde. Màá sì sọ tí ẹ bá gbà á àbí tí ẹ ò bá gbà á. Tí ẹ ò bá gbà, tí kò bá sẹ́nì kankan tó gbà á, dandan ni fún mi láti sọ ìtumọ̀ àwọn òwe yìí, láti pa àwọn òwe yìí fún yín, láti sọ ìtumọ̀ rẹ̀. Tẹ́ bá fẹ́ pè wọlé, ẹ lè lo nọ́mbà yìí láti fi pè mí wọlé +31 68 722 44 182. Ẹ lè lò lórí WhatsApp náà, ẹ lè fi sórí WhatsApp láti fi pè lọ́fẹ̀ẹ́, tàbí kẹ̀kí ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí mi, màá kà jáde. Òwe àkọ́kọ́ lọ báyìí wípé òkò tí a bá bínú jù, kí làwọn bàbá ńlá wa sọ pé ó ṣe, àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Òkò tí a bá bínú jù, kí ni ìtumọ̀ rẹ̀? Mo ní òkò tí a bá bínú jù, kí làwọn bàbá wa pè é pé ó ṣe é? Kí ni ìparí rẹ̀? Òkò tí a bá bínú jù, kí ni wọ́n pè é? Kí ni ìparí òwe yìí? Ẹlẹ́ẹ̀kejì, àìkọ́wọ̀ọ́rìn ejò. Àìkọ́wọ̀ọ́rìn ejò. Ẹ bá mi parí òwe náà. Kí ni àìkọ́wọ̀ọ́rìn ejò? Kí ni ìparí rẹ̀? Àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Tí Yorùbá bá sọ pé àìkọ́wọ̀ọ́rìn ejò, kí ni ìtumọ̀ rẹ̀? Ẹ bá mi parí rẹ̀ kẹ́ tó wá túmọ̀ rẹ̀ fún mi. Kẹ́ túmọ̀ rẹ̀ kí gbogbo wa ká lè jàǹfààní rẹ̀. Ẹ lè tẹ́. Madam Àjọkẹ́ Olúwafẹ́mi, ẹ ní ọ̀rọ̀ tí a bá bínú sọ, ẹ tí ì gbà. Mo ní kẹ́ parí òwe yẹn, ni òwe ní wọ́n ní òkò tí a bá bínú jù, ẹ gbọ́dọ̀ parí rẹ̀. Àbúrò kì í ṣe ọ̀rọ̀ tí mo ní òkò tí a bá bínú jù, ẹ máa pa òwe ní, ẹ máa parí òwe yẹn kẹ́ tó wá sọ ìtumọ̀ rẹ̀. Ó ní ìparí, ó dẹ̀ ní ìtumọ̀. Tí Yorùbá bá sọ pé tó bá ka òwe kan tó bá ní òkò tí a bá bínú jù, wọ́n máa parí rẹ̀ tán. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Òjò Dámilọ́lá Àyàntúnjí oníkóòdù, àyàn mi àyàn, ó mà káàbọ̀ sórí ètò yìí, ètò àṣà ìbílẹ̀ àwa ọmọ Yorùbá. Ọ̀tá à ń gbé yẹ̀wò lénìí, a ti gbé oge ṣíṣe ni a gbé yẹ̀wò, a sì ti pa àwọn àlọ́ àpamọ̀, àwọn àlọ́ àpamọ̀ kan. Màá tún wọn pa fún yín fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ṣùgbọ́n abala òwe la wà báyìí. Àkọ́kọ́ òwe tí mo pa ní pé òkò tí a bá bínú jù, kí ni àgbàlagbà sọ pé ó ṣe? Kí ni ìparí rẹ̀? Àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Òwe ẹlẹ́ẹ̀kejì ní pé àìkọ́wọ̀ọ́rìn ejò. Àìkọ́wọ̀ọ́rìn ejò, kí ni ìparí rẹ̀? Àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Òwe ẹlẹ́ẹ̀kẹta ní pé a kì í torí pé ọ̀nà jìn. A kì í torí pé ọ̀nà jìn. Kí ni ìparí rẹ̀? Àti pé kí ni ìtumọ̀ rẹ̀? Táwọn bàbá ńlá wa bá pa òwe kan pé a kì í torí pé ọ̀nà jìn, ó níbi tó parí sí, a gbọ́dọ̀ parí rẹ̀ ká sì sọ ìtumọ̀ rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ àwọn òwe yìí. Ẹ bá mi parí àwọn òwe yìí kẹ́ sì bá mi sọ ìtumọ̀ rẹ̀. Mo ń bọ̀ náà. Àyìnlá Ọmọwúrà, bàbá wa Àyìnlá Ọmọwúrà, olóògbé Àyìnlá Ọmọwúrà, òun ni mò ń gbé sí yìí. Àkọlé eré yìí, àkọlé orin yìí ni àwa kì í ṣe olódì wọn, òun ni mò ń gbé sí yìí. Ẹ máa gbádùn rẹ̀.
ayé àràn kalẹ̀ báyìí òun lè lòrùn yàn àràn kanlẹ̀ báyìí lòrùn ràn àní ṣàṣetì àní màmúbọ́ àṣeyì báyìí lálákànṣepo gbogbo yín ẹ bá mi ṣàbíkẹgbẹ́ tọ́ ẹ̀mí ẹ máa gbádùn Àyìnlá Ọmọwúrà yìí. ṣé kìí ṣe ara àṣà Yorùbá mọ́ ni kí ló dé tí a fi ń ta àṣà wa nù báyìí tí a kò gbé àṣà wa lárugẹ gẹ́gẹ́ bí tàtẹ̀yìnwá ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa gbé àṣà wa lárugẹ ṣé oge ṣíṣe yìí ṣé kìí ṣe ara àṣà ilẹ̀ Yorùbá mọ́ ẹ má jẹ́ ká ta àṣà wa nù ẹ jọ̀wọ́ ẹ pè wọlé sórí nọ́mbà tí mo fún yín lẹ́ẹ̀kan yẹn ní pé +31 ń bọ̀ ẹ jẹ́ kí n wo nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí tàbí kẹ̀ tẹ́ ta àtẹ̀ránṣẹ́ àwọn ìbéèrè tí mo ti béèrè látẹ̀kan kẹ́ lè tẹ̀ ránṣẹ́ ká lè mọ̀ tẹ́ bá gbà á màá sọ fún yín pé ẹ gbà á tí ẹ kò bá gbà á dandan ni fún mi láti sọ ìtumọ̀ rẹ̀ ẹ lè pè wọlé sórí +31 68 722 44182 ẹ lè fi sórí WhatsApp yín láti pè lọ́fẹ̀ẹ́ láì má sanwó ẹ fi sórí WhatsApp ò ń béèrè pé ṣé oge ṣíṣe ṣé kìí ṣe ara àṣà ilẹ̀ Yorùbá mọ́ ni àbí kí ló dé kí ló fà á tí a fi ń ta àṣà wa nù ẹ pè wọlé kẹjẹ́ kájọ sọ̀rọ̀ kájọ fọ̀rọ̀ yéra wa àti àwọn ìbéèrè tí mo ti béèrè lákọ̀ọ́kọ́ àtàwọn àlọ́ àpamọ̀ tí mo ti béèrè ẹ jọ̀wọ́ ẹ pè. Madam Adébáyọ̀ àlejò wa ò wá ní sà ó tì o kì í ṣe ní o kì í ṣe ní ni mò ń gbàlejò bọ̀ o èmi kọ́. Ó ṣeé ṣe kí wọ́n wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ó ṣeé ṣe kí wọ́n wá lọ́sẹ̀ tó ń bọ̀ kì í ṣe lẹ́yìn. Tó bá jẹ́ pé wọ́n máa wá lọ́sẹ̀ tó ń bọ̀ máa ti ṣe sórí Facebook mi gbogbo ilẹ̀ máa rí ń bẹ̀ pé mo fẹ́ gbàlejò wá ẹ ti gbọ́. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ wọlé wá àlọ́ àpamọ̀ tí a fi bẹ̀rẹ̀ ètò yìí òun nìyí mo ní àlọ́ o àlọ́ ọ̀pá tí ń rí kanlẹ̀ ó kọ̀run kí ni ìtumọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àlọ́ o àlọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran kí ni ìtumọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùbúṣubú yẹ̀kẹ̀tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ta ló mọ̀ ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àtẹ̀ránṣẹ́ kẹ́ ẹ sọ ìtumọ̀ rẹ̀ fún wa káwọn ẹlòmíín náà lè jàǹfààní. Mo sì tún béèrè àwọn ìbéèrè kan tó jẹ́ pé àwọn òwe mo pa àwọn òwe kan tí mo fẹ́ kẹ́ ẹ parí rẹ̀ kẹ́ ẹ sì sọ ìtumọ̀ rẹ̀ bí àwọn òwe mẹ́ta báyìí ni pé òkò tí a bá bínú jù tí àwọn àgbàlagbà táwọn bàbá wa bá pa òwe báyìí pé òkò tí a bá bínú jù ẹlẹ́ẹ̀kejì tí àwọn bàbá ńlá wa bá pa òwe pé àìkọ́wọ̀ọ́rìn ejò
kí ló sọ pé ó ṣẹlẹ̀ àti pé kí ni ìtumọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta a kì í torí pé ọ̀nà jìn àwọn bàbá wa ní ó ṣe bákan bákan ẹ bá mi parí rẹ̀ kẹ́ sì sọ ìtumọ̀ rẹ̀ fún wa. Madam Àjọkẹ́ sọ wípé ọ̀pá tí rí kọlẹ̀ ó kọ̀run òjò ní sà kò burú. Àwọn kan náà ti sọ bẹ́ẹ̀, Madam Adébáyọ̀ náà ti sọ pé òjò ni kò burú. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ẹlẹ́ẹ̀kejì ilé gbajúmọ̀ kìkì mí ẹran ilé gbajúmọ̀ kìkì mí ẹran bàbá ní àlọ́ o àlọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran kí ni ìtumọ̀ rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń ṣe kí ni o ló ń ṣe pẹ̀lẹ́ ta ló mọ̀ kó wá sọ ẹ jọ̀ọ́ ẹ bá wa já sí ètò náà. àbúrò mi ọmọ alálùbáríkà láti Jámánì Ìdòwú Ganiu ọmọọba Sẹ́ríkì ní ìlú Ìṣàrà Rẹ́mọ ọmọ Ìṣàrà Afọtámọdí Ìdòwú Ògbó Abìkèrè létí ẹ̀kẹta ọmọ ó káàbọ̀ sórí ètò yìí. nǹkan tá à ń gbé yẹ̀wò pẹ́ díẹ̀ ṣùgbọ́n ẹni bomi ìṣọwọ́ sì bò ń jẹ à ń gbé lọ́wọ́ tá wà yìí mo pa àwọn àlọ́ kan mo ní àlọ́ o àlọ́ ọ̀pá tí rí kọlẹ̀ ó kọ̀run ta ló mọ̀ ọ́ ọ̀pá tí rí kọlẹ̀ ó kọ̀run. ẹlẹ́ẹ̀kejì àlọ́ kejì ní pé àlọ́ o àlọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran ta ló mọ̀ ọ́ kí ni ìtumọ̀ rẹ̀ ta ló mọ̀ kó wá sọ fún wa. ẹlẹ́ẹ̀kẹta àlọ́ àpamọ̀ kẹta ni òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń ṣe é pẹ̀lẹ́ ta ló mọ̀ ọ́ kó sọ fún mi. àbúrò mi Ìdòwú ó ṣe gan ètò ń tò so àwọn ìbéèrè tí mo béèrè nìyẹn lórí abala àlọ́ àpamọ̀ tani tó bá mọ̀ ọ́ kó tẹ àtẹ̀ránṣẹ́ sí wa kó tẹ̀ ẹ́ sí wa màá kà síta. àwọn kan ti sọ tiwọn ṣùgbọ́n ẹni tó bá tún mọ̀ ọ́ tó fẹ́ gbìyànjú kó tẹ tiwọn ránṣẹ́ kó tẹ tiẹ̀ ránṣẹ́ màá kà síta. ọ̀pá tí rí kanlẹ̀ ó kọ̀run kí ni ìtumọ̀ rẹ̀ ta ló mọ̀ ọ́. ilé gbajúmọ̀ kìkì mí ẹran kí ni ìtumọ̀ rẹ̀ ta ló mọ̀ kó wá sọ. òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú ẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ta ló mọ̀ kó wá sọ. tọ́látọ́là ẹ káàbọ̀ sórí ètò wa ẹ káàbọ̀ sórí ètò wa yìí ètò àṣà ìjìnlẹ̀ àṣà àti ìṣe àwa Yorùbá òun là ń gbéyẹ̀wò. èyí tá a gbéyẹ̀wò níbi àṣà òun ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n abala àlọ́ àpamọ̀ òun ni mo wà báyìí. mo ní Ìdòwú Ganiu sọ pé òjò ni ọ̀pá tí rí kọlẹ̀ ó kọ̀run kò burú. àwọn bíi méjì náà ti sọ pé òjò ni ọ̀pá tí rí kọlẹ̀ ó kọ̀run kò burú.
ẹlẹ́ẹ̀kejì ńkọ́ àlọ́ kejì ńkọ́ ilé gbajúmọ̀ kìkì mí ẹran kí ni ìtumọ̀ rẹ̀ ta ló mọ̀ kó wá sọ ta ló mọ̀ kó wá sọ orí abala yìí ni ọgbọ́n ti ń kọ́ lọ́gbọ́n kí iwájú tí onílàákàyè ti ṣe tí ọ̀gá ìmọ̀ràn ti ṣe onílàákàyè ní baba kí ẹ pẹ́ òun la wà yìí àlọ́ àpamọ̀ ilé gbajúmọ̀ kìkì mí ẹran ta ló mọ̀ ẹlẹ́ẹ̀kẹta madam àjọkẹ́ olúwafẹ́mi sọ pé ìdọ̀tí ni kò burú ẹ gbìyànjú ẹ jẹ́ káwọn ẹlòmíín náà tún dá sí ilé gbajúmọ̀ kìkì mí ẹran ta ló mọ̀ o ẹlẹ́ẹ̀kẹta òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣe òun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ òun ló kí pẹ̀lẹ́ ta ló mọ̀ kó wá sọ. Bóyá nìṣó ń lẹ̀ bàbá wa. mi ìdòwú Gàníyù ọmọọba sẹ́ríkì ọmọ ní ìlú ìṣàrà Rẹ́mọ ń sọ wípé ìgbà àbí ìgbà mi ò mọ nǹkan tó ń sọ èwo ló ń dáhùn nú ẹ̀ ṣé ìbéèrè kejì ni àbí ìbéèrè kẹta tẹ̀ sí wa kó jẹ́ ká mọ̀ ṣé ìbéèrè kejì àgbè èwo ìbéèrè wo ló ń dáhùn yìí ṣé ìbéèrè kejì nítorí ó ti dáwọ́ ó ti sọ pé òjò ni ìbéèrè àkọ́kọ́ ìbéèrè kejì ni pé ilé gbajúmọ̀ kìkì mí ẹran òun ni ìbéèrè kejì ìbéèrè kẹta ni òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ òun ni ìbéèrè kẹta ó ní ìbéèrè kẹta ni àgbè àbí igbá àgbè ló pè é kò burú jẹ́ káwọn ẹlòmíín náà tún dá sí i. àbúrò mi ìdòwú Gàníyù ó ń gbìyànjú púpọ̀ ó ń sọ pé ìbéèrè kẹta òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ ó ṣubú yẹ̀kẹ̀tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ó ní àgbè ni kò burú a sì gbọ́ tiẹ̀ ṣùgbọ́n àti ìmọ̀ bóyá o gbà á ok. Madam Adébáyọ̀ Adéwùnmí Adébíyì ọmọ wọn lẹ́kìtì Èkìtì kété alẹ́ wọ́n ní ìbéèrè kejì ilé gbajúmọ̀ kìkì mí ẹran wọ́n ní ìbẹ́pẹ ni kò burú ẹ̀yin náà gbìyànjú ẹ ti sọ ti àkọ́kọ́ ẹ ní ìyẹn ọ̀pá tírìkọlẹ̀ ó kọ̀run ẹ ní òjò ìbéèrè kejì ń sì yẹn sọ pé imí ẹran ni ẹ ní ilé gbajúmọ̀ kìkì ìbéèrè kejì ẹni ilé gbajúmọ̀ kìkì mí ẹran ẹni ìbẹ́pẹ nìyẹn ń jẹ́ kí ni ìkẹta Madam Adébáyọ̀ Adéwùnmí òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ ó ṣubú yẹ̀kẹ̀tẹ́ kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ kí ìbéèrè kẹta nìyẹn kí ni ìtumọ̀ rẹ̀ ẹ bá wa dá sí i. Adébáyọ̀ yìí máa ń gbìyànjú púpọ̀ wọ́n tún ti fi àtẹ̀ránṣẹ́ kan síbí wọ́n ní èwo ni ẹ sọ yìí ṣé ìbéèrè kẹta leléyìí ṣé ìbéèrè kẹta ni tí mo pè ní òrùkú tindítindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀ òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́ ó ṣubú yẹ̀kẹ̀tẹ́ kò rẹ́ni kí òun pẹ̀lẹ́ ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́ ṣé ìbéèrè
ìbéèrè kẹta ni ẹ sọ pé agogo kò burú, ẹ jẹ́ ká tún máa wò ó bóyá àwọn ẹlòmíín náà lè gbìyànjú sí i. Tá a kò bá rẹ́ni tó bá gbà á mọ́, màá sọ gbogbo ìdáhùn ìbéèrè yìí, màá dẹ̀ sọ àwọn tó bá gbà á, àwọn tí ò bá gbà á màá sọ. Láláìfọ̀rọ̀sílẹ̀ sọ̀rọ̀, ọ̀pá tírín kanlẹ̀ ó kọ̀run. Ẹ jẹ́ kí n sọ àwọn ìtumọ̀ ìbéèrè yìí fún yín torí ọjọ́ iwájú. Ọ̀pá tírín kanlẹ̀ ó kọ̀run. Gbogbo èyí tẹ́ sọ pé òjò ni ẹ gbà á o. Ọ̀pá tírín kanlẹ̀ ó kọ̀run, òjò ló ń jẹ́ bẹ́ẹ̀, òjò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ilé gbajúmọ̀ kìkì mí ẹran. Ilé gbajúmọ̀ kìkì mí ẹran. Madam gbogbo èyí tí ẹ rí sọ àti ẹni tó fún mi, ẹnìkan ṣo péré ló fún mi ní èsì ní ti ìbéèrè kejì yẹn. Ẹnìkan ṣo péré ló fún mi ní èsì ìbéèrè kejì yẹn. Ìyẹn ni Madam Adébáyọ̀ Adéwùnmí. Wọ́n ní ilé gbajúmọ̀ kìkì mí ẹran ìbẹ́pẹ. Wọ́n gbà á o, ìbẹ́pẹ ni. Ìbẹ́pẹ ni wọ́n gbà á. Wọ́n gbà á, ọmọ Yorùbá àtàtà ni wọ́n, ọmọ Yorùbá rere ni wọ́n, ọmọ Èkìtì kété. Wọ́n jẹ́wọ́ ọmọ Èkìtì kété. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan, mo dúpẹ́, ẹ gbà á. Àlọ́ kẹta ni pé òrùkú tindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀. Òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́, òrùkú ṣubú yẹ̀kẹ̀tẹ́, kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́, ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́. Madam Adébáyọ̀ sọ pé agogo ni. Irú agogo wo leléyìí? And then Ìdòwú ọmọ Gani, Ìdòwú Gani ọmọ Basẹ́ríkì yẹn sọ pé agbè ni. Irú agogo wo leléyìí? Àbúrò mi Yusuf Owólabí, àwọn ti Germany, àwọn ti ọba housing ní Germany, ẹ mà káàbọ̀ sórí ètò yìí. Ètò àṣà àti ìṣe àwọn ọmọ Yorùbá, òun la wà yìí. Abala ẹni bómi ìṣọwọ́ sì bó ń jẹ. À ń sọ̀rọ̀ nípa àlọ́ àpamọ̀. Abala àlọ́ àpamọ̀ la wà báyìí. Àlọ́ àpamọ̀ yìí òun ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Mo ti sọ ọ̀rọ̀ nípa ọ̀pá tírín kanlẹ̀ ó kọ̀run, òjò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé gbajúmọ̀ kìkì imí ẹran ìbẹ́pẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta ni òrùkú tindí àràbà kọ́ngẹ̀kọ́ngẹ̀. Òrùkú ṣubú yẹ́kẹ́tẹ́, òrùkú ṣubú yẹ̀kẹ̀tẹ̀, kò rẹ́ni ṣeun pẹ̀lẹ́, ṣùgbọ́n ọmọ inú rẹ̀ ló ń kí pẹ̀lẹ́. Madam Adébáyọ̀ sọ pé agogo ni, ṣùgbọ́n irú agogo wo ni? Torí ó dà pé ẹ̀yin nìkan lẹ fẹ́ jánà, ṣùgbọ́n ẹ pé dáadáa, ẹ sọ dáadáa. Agogo póríṣiríṣi. Agogo àjà ni, agogo àjà. Agogo àjà. Irú àwọn àjà tí wọ́n máa ń mì tó máa ń ṣe gbàngàn tó máa, tàbí táwọn olóòṣà máa ń mú dání, tàbí àwọn àjà táwọn bàbá olóòṣà máa ń mú dání tó máa ń mì báyìí. Òun nítorí ó ní ọmọ inú ẹ̀ ló ń ṣe pẹ̀lẹ́ tó bá jábọ́. Agogo àjà ni ẹ gbà á. Mo fún yín ní màá sọ pé màá fún yín ní nǹkan bíi 5/5 àrùn nínú mo lè fún yín ní 8 nínú 10. Màá fún yín ní 8 nínú 10. Ẹ gbà á. Ó jẹ́ bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ ká tún lọ sórí abala òwe.
fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ má bínú sí mi. Abala ká lọ sí abala òwe báyìí torí mo ti sọ fún yín pé tí ẹ kò bá gbà á màá sọ ìtumọ̀ àwọn òwe yìí fún yín. Ok, Madam Adébáyọ̀ sọ wípé ẹ ṣé o, inú mi dùn gan ni o. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá, ọmọ Èkìtì kété, kódà ẹ gbìyànjú púpọ̀, inú mi dùn pé ẹ̀yin náà pàápàá aláwọn tó jẹ́ pé wọ́n mọ̀ ń pa àlọ́ àpamọ̀ tó dẹ̀ mọ̀ ń pa Yorùbá, wọ́n wà lórí afọ́nrán, wọ́n wà lórí ètò yìí, ẹ ṣeun gan. Abala òwe yìí òun ni òkò tí a bá bínú jù. Kí ni ìtumọ̀ rẹ̀? Kí ni ìparí rẹ̀? Ẹ parí òwe yìí, òkò tí a bá bínú jù. Tí ẹ kò bá mọ̀ ọ́ torí àsìkò bá wa ṣọ̀rẹ́ rárá torí pé mo ti béèrè rẹ̀ ẹ ò mọ̀. Òkò tí a bá bínú jù, Yorùbá sọ pé òkò tí a bá bínú jù kì í pẹyẹ. Òkò tí a bá bínú jù kì í pẹyẹ. Mò ń bọ̀. Sọ wípé ìyàwó tí a bá fi sípò ayé jíjẹ ẹ jẹ́ kó jayé. Òkò tí a bá bínú jù kì í pẹyẹ, òun ni ìparí rẹ̀. Ìtumọ̀ eléyìí ni wípé nǹkan tí a bá fi ohun a bá fẹ̀sọ̀ mú kì í bàjẹ́, ohun a bá fabára mú òun ló ń le koko. Nǹkan tí a bá fi ìbínú ṣe, ìbínú ò dá nǹkan fún ni. Ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ni ká máa ṣe, ká má ṣe nǹkan ní ìbínú. Torí rẹ̀ ni Yorùbá tí èèyàn bá ń bínú jù tó bá ń ṣe inú fùfù, Yorùbá pàwé fún yín pé òkò tí a bá bínú jù kì í pẹyẹ. Eléyìí túmọ̀ sí pé ìbínú ò dá nǹkan kan fún ni. Ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ká sí mẹ̀dọ̀, ká yé bínú, ká má jẹ́ kí ìbínú wa kó ba ìwà rere wa jẹ́. Òun nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òwe kejì ni àìkọ́wọ̀ọ́rì ejò. Àìkọ́wọ̀ọ́rì ejò. Mò ń bọ̀. Sọ nígbà tí èèyàn fẹ́ ìyàwó tá à ń gbádùn nínú ilé wa ta ní kó máa ṣiṣẹ́ ọtí tá a ṣí bí àpalọ̀ fún un. Àwọn wo ló ń bọ̀ àmutí ń bẹ̀ bí kò bá ṣe ọkùnrin? Nígbà tó wá rí ọkùnrin tó wá ní ọkùnrin pọ̀ jù nílé ọtí yìí, ṣé obìnrin ń bọ̀ àmutí ni? Nígbà tí ìyàwó tí à ń gbádùn nínú ilé tá a lọ ṣí bí àpalọ̀ fún un, ẹ gbọ́ ta la máa bi léèrè, ta la máa bá wí bí kò ṣe ọkọ rẹ̀? Òun ló gbé ìyàwó rẹ̀ síta. Òwe kejì òun ni pé àìkọ́wọ̀ọ́rì ejò ní í ṣekú pa wọ́n. Àìkọ́wọ̀ọ́rì ejò, Yorùbá sọ pé wọ́n máa pa délẹ̀délẹ̀, wọ́n ní àìkọ́wọ̀ọ́rì ejò ní í ṣekú pa wọ́n. Ǹjẹ́ kí ọká gbéra, kí òjòlá tẹ̀lé olùwà lọ́sùn olùfà lósì, kí àwọn wẹ́wẹ̀wẹ́ kí wọ́n máa gbárùkù tì wọ́n lẹ́yìn. Ta ló wá jẹ́ kojú ejò lọ́nà tí kò ní họ? Ta ló jẹ́ kojú ejò lọ́nà tí kò ní sáré? Àìkọ́wọ̀ọ́rì ejò òun ní í ṣekú pa wọ́n. Kọ́ká gbéra, kí paramọ́lẹ̀ tẹ̀lé òjòlá lọ́tún olùfà lósì, káwọn wẹ́wẹ̀wẹ́ kí wọ́n máa gbárùkù tì wọ́n, kọ́ máa gbá kùrùkùrù tì wọ́n lẹ́yìn, kọ́ máa tẹ̀lé wọn lẹ́yìn. Ta ló jẹ́ kojú ejò lọ́nà tí wọn ò ní sáré, tí wọn ò ní méré pópó? Ìtumọ̀ èyí ni pé ká ṣera wa lé òṣùṣù ọwọ̀. Pàápàá jùlọ àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Tí a bá fira wa ṣọ̀kan ṣoṣo, kò sí ẹnì kankan tó lè wọ àárín wa. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yóò máa lọ létòlétò, yóò máa dára fún wa.
àìkọ́wọ́rìn ejò òun ní ṣekú pa wọ́n. Tọ́ká bá gbéra tí paramọ́lẹ̀ tẹ̀lé òjòlá lọ́tún olùfà lósì. Ta ló jẹ́ kojú ejò lọ́nà tí kò ní họ? Sùúrù mú bọ̀. Ìyàwó tá a bá ti dìbò. Ayé jíjẹ ẹjọ́ jáyé. Ọ̀rọ̀ ìtọ́ sùúrù o. Fáàtì nìyẹn ò gbọdọ̀ máa bínú mọ́. Ìjà lọ́tọ̀ wá ilé wa. A ò gbọdọ̀ máa bínú mọ́. Ìjà lọ́tọ̀ wá ilé wa. Ẹni tó rọ́pò fún nílẹ̀ o, tó bẹ̀ pàtí kò tó ti yá wí fún. Ó ti mọ̀ wípé ìkún ajá àti ẹni bẹ̀ kó kò tó lè méjì dá o, méjì dá o. Ayé jíjẹ ẹjọ́ jáyé. Bẹ́ẹ̀ ni Àyìnlá Ọmọwúrà bàbá wa ẹ mà ṣeun ẹ̀kọ́ àgbà. Wọ́n ní ẹni tó ti róko ikú nílẹ̀ tó lọ gbin ẹ̀pà sí i. Ẹni tó róko ikú nílẹ̀ tó gbẹ̀pà sí i ó ti mọ̀ wípé ikún á jẹ tiẹ̀ ń bẹ̀ kó lóko tó dé. Ó ti di dandan kí ikú jẹ tiẹ̀ ń bẹ̀ kó lóko tó dé. Ọ̀rọ̀ ìyàwó tí èèyàn ṣí ilé ọtí bíà palọ̀ fún ni Àyìnlá Ọmọwúrà sì ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ká gbé yẹn tì bẹ́ẹ̀ yẹn. Òwe kẹta ni wípé a kì í torí pé ọ̀nà jìn. Tí Yorùbá bá sọ pé a kì í torí pé ọ̀nà jìn, wọ́n máa ń padé lẹ̀ pé a kì í torí pé ọ̀nà jìn ká padà sẹ́yìn. A kì í torí pé ọ̀nà jìn ká padà sẹ́yìn. Fún àpẹẹrẹ ẹni tó ń lọ sí Àbújá tó gbéra látèkó tó ti kọjá gbogbo Ìbàdàn tó ti kọjá gbogbo àwọn ìlú tó kù díẹ̀ bóyá kù bíi 30 ìṣẹ́jú kó dé Àbújá kó wá sọ pé ọ̀nà yìí mà ti dìn ju ọ̀nà yìí mà ti jìn ju òun fẹ́ padà. Ta ló wá gọ̀? Nígbà tó èyí tó ti rìn èyí tó kù láti rìn kò tó èyí tó ti rìn láti bẹ̀rẹ̀ wá. Òun ni bàbá ẹ gọ̀ torí ìrìn tó ti rìn láti bẹ̀rẹ̀ wá èyí tó kù tó ti fẹ́ rìn tó máa fi dé Àbújá yìí kò tó ìrìn tó ti rìn láti Èkó wá. Torí ẹ̀ ni Yorùbá máa ṣe máa ń sọ pé a kì í torí pé ọ̀nà jìn ká padà sẹ́yìn. Eléyìí túmọ̀ sí wípé nǹkan kí nǹkan tá a bá ń ṣe ká máa tẹra mọ́. Tí ó bá pé ọjọ́ kan a ó làlùyọ, a ò nítorí pé kò tí ì yọ èso rere ká sọ pé a ti ìdí rẹ̀ kúrò tàbí kí a fi ilẹ̀ a ò ṣe mọ́. Bó bá ṣe bàbá ṣe ń lù ú wọ́n ní alágbẹ̀dẹ tó ń lu orin lójú kan náà ó ní ohun tó fẹ́ mú jáde ńbẹ̀. Yorùbá ní a kì í torí pé ọ̀nà jìn ká padà sẹ́yìn. A jẹ́ pé àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta náà nìyí òkò tí a bá bínú jù kì í pẹyẹ. Àìkọ́wọ́rìn ejò òun ní ṣekú pa wọ́n. Ǹjẹ́ kọ́ká gbéra kí paramọ́lẹ̀ ó tẹ̀lé òjòlá lọ́tún olùfà lósì. Ta ló jẹ́ kojú ejò lọ́nà tí kò ní họ? Ẹlẹ́ẹ̀kẹta ni pé a kì í torí pé ọ̀nà jìn ká padà sẹ́yìn. Báwọn bàbá ńlá wa ṣe máa ń pa á lówe nìyẹn. Ìkànnì mọ̀mọ́ dájúdájú mo bá ní èrí o. Ọkọ̀ni mọ̀mọ́ dájúdájú mo bá ní èrí o. Iye ọjà bá ti ń gbàdùn o, bọ́lá ọmọ ìtọ́ ti máa yarí fún. Ó bá dọ̀lọ́ ọkùnrin gbáyùn kẹ̀yìn gbáyùn kẹ̀yìn mọ́. Wàhálà wọn kì í tọ́jú nílé wa. Ó jẹ́ ọ̀tẹ̀ mi ìdè má fi mí tò wá. Ọ̀tọ̀ mi dá sí èrè ọ̀pá ti jáde òye. Má lọ bò sí ayé gbọ́, bóyá orí tó ní méjì. Má lọ bò sí ayé gbọ́, bóyá orí tó ní méjì o. Àtúntò mi lójú wa. Fún àǹfààní ẹ̀yin tí kò pẹ́ tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ padà kí ẹ lọ wò ó tí a bá ti parí ètò yìí ẹ lè padà kí ẹ lọ wò ó láti bẹ̀rẹ̀ kẹ́ lè mọ ibi tí a ti bẹ̀rẹ̀ wá kó tó di pé a dé ibi tá a dé yìí. Ẹ sì má gbàgbé wípé gbogbo àwọn ètò tí a ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ rí ó ti wà lórí YouTube tí mò ń gbé e síbẹ̀ ẹ lọ máa wò ó. Àti pé tí a bá rí ẹni tí kò darapọ̀ mọ́ wa ẹ jọ̀wọ́ ẹ bá wa fún wọn ní YouTube orúkọ mi ní YouTube ẹ fún wọn pé kí wọ́n lọ wò lórí YouTube ńbẹ̀
kẹ́sì máa kílìkì láìkì pẹ̀lú kẹ́ máa kílìkì láìkì kẹ́jẹ̀ máa subscribe rẹ̀. Orúkọ mi lórí YouTube ní Adétòkunbọ̀ Adésànyà. Ẹ lọ sórí YouTube yìí kẹ́ lọ máa wò ń bẹ̀. Ẹ bá mi máa rán àwọn èèyàn kan lọ máa wo gbogbo ètò yìí. Pẹ̀lú eléyìí tí mo ṣe yìí máa gbé lọ sórí YouTube pàápàá máa gbóhùn náà lọ sórí YouTube. Ẹ máa sọ fáwọn èèyàn wípé ètò kan ti wà tá fi ń kọ́ra wa lédè tá fi ń kọ́ra wa ní àṣà àti ìṣe àwa ọmọ Yorùbá. Bí a bá ṣe lò ó báyìí tá bá ṣe ń lo àwọn èdè tá à ń kọ́ bì tàbí bá bá ṣe ń kọ́ a ó máa rí wọn lò pàápàá jùlọ àwọn míì tó jẹ́ pé a ti gbàgbé tẹ́lẹ̀ tí a tún kọ́ lórí ibi a ó máa rí wọn lò. Àbúrò mi Aliyah Gold ó mà káàbọ̀ ó mà káàbọ̀ ó pẹ́ lẹ́yìn díẹ̀ kò burú ẹni bómi ìṣọwọ́ sì bó ń jẹ tí ó máa lọ wò ó wàá padà wàá lọ wò tá a bá parí ètò yìí kó lọ wò lórí YouTube torí máa gbé sórí YouTube wàá lọ wò lórí YouTube kó bá mi click like ńbẹ̀ kó dẹ̀ bá mi subscribe tí n bá ti lè gbé ètò síbẹ̀ wàá lè máa gba alert láti máa wo àwọn ètò yìí. Ó ṣe gan mo dúpẹ́ Kúdírátù Àdùnní àbúrò mi àtàtà ọmọ Àkẹ̀sán baálẹ̀ ọjà ibi owó gbé ń so ọmọ Lákẹ̀sán níbi tí owó ti ń so Kúdírátù Àdùnní àbúrò mi ọmọ gidi ọmọ tó ṣe é mú yangàn. Ó káàbọ̀ sórí ètò yìí. Má gbàgbé láti lọ wò lórí YouTube kẹ́sì jẹ́ kí àwọn ẹlòmíì náà kẹ́ sọ fún wọn pé kán lọ sí kán tẹ Adétòkunbọ̀ Adésànyà lórí YouTube. Má bọ́ sórí YouTube channel mi wọ́n á rí eléyìí tí mo ẹ̀ṣẹ̀ ṣe yìí torí máa gbé síbẹ̀ láìpẹ́. Wọ́n á rí ń bẹ̀ àtàwọn eléyìí tí mo ti ṣe tẹ́lẹ̀ wọ́n á rí wò ń bẹ̀. Èyí tá a gbé wò lénìí ni oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. A sọ̀rọ̀ nípa oge ṣíṣe a dẹ̀ pa àwọn àlọ́ àpamọ̀ a sì pa àwọn òwe tí a sọ pé káwọn èèyàn túmọ̀ rẹ̀ wọ́n sì túmọ̀ rẹ̀ a sì sọ ìtumọ̀ rẹ̀ síbí. Àwọn ẹnikẹ́ni tí ò bá bá wa darapọ̀ láti bẹ̀rẹ̀ kí wọ́n lọ wò lórí YouTube wọ́n á lè kọ́gbọ́n nú ẹ̀ torí ẹ̀ la ṣe máa ń ṣe ètò yìí. Tó bí a bá ń lọ ńṣe làádé tí a bá lọ ṣe làádé orí kò ní balẹ̀ kó má yí nǹkan. Tí a bá gbé àwòrán ṣe là á gbé tì tá à ń fìdí rẹ̀ tì síbì kan. Adétòkunbọ̀ ọmọ abẹ́rẹ́ ẹjọ́ lórúkọ mi. Ibi tí a ó fi àdàgbà ètò yìí rọ̀ sílẹ̀ ní rèé títí ọjọ́ mẹ́jọ tí a ó fi pàdé. Ìdùnnú ni mo fi yín sílẹ̀ sí, ìdùnnú ni máa bá yín. Mo gbà á ládùúrà pé ìdùnnú ni máa bá yín nígbà tí n bá tún padà wá lọ́jọ́ mẹ́jọ. Wọn ò nítorí mi sáré pè yín, èmi ní màá wá ẹ̀yin ní màá bá. Tó bá títí dàsìkò náà a pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀. Ẹ má gbàgbé tó bá di ọjọ́ àlàmísì ẹ pàdé mi lórí ètò ojúrító abala ìrírí ayé. Ẹ pàdé mi lórí ètò ojúrító ní aago 6 ti Nàìjíríà. Aago 6 Nàìjíríà ó jẹ́ aago 5 ti Europe ń bí but aago 6 Nàìjíríà yìí òun ni aago 6 ti ìlú London pàápàá. So ẹ pàdé mi lórí ètò ojúrító ní ọjọ́ àlàmísì níbi tá ò ti máa sọ tá ò ti bẹ̀rẹ̀ níbi tá a fi àdàgbà ètò ti ọ̀sẹ̀ tó kọjá rọ̀ sí tá ò ti bẹ̀rẹ̀ ń bẹ̀. Títí dìgbà náà a ó pàdé wa láyọ̀ ayọ̀ àtàlàáfíà la ó fi pàdé ra. Ó dàbọ̀.